tó já sí pé ó yàtọ̀ sí bí àwọn ahlùsúnnà sàlàfíà bí wọ́n ti ń ṣe ahlùsúnnà bí wọ́n ti ń ṣe nǹkan inú ẹ̀sìn ọ̀tọ̀ ní báwọn ṣíyà ti ṣe inú ẹ̀sìn hayakumullah ẹ ti wá ṣàlàyé pé àwọn ṣíyà yìí ahlùsúnnà àtàwọn súfì mùsùlùmí kan náà gbogbo wa ìbéèrè àkọ́kọ́ ni pé àwọn ṣíyà yìí ṣé nǹkan tí wọ́n ń ṣe inú ẹ̀sìn tó yàtọ̀ sí àwọn ahlùsúnnà yìí sán rí un gbẹ́sẹ̀ lé inú ẹ̀sìn àbí wọ́n kàn ń ṣe ìfẹ́nú àbí kàn ń ṣe tó wù wọ́n àbí wọ́n lẹ́rìí wọ́n rí un gbẹ́sẹ̀ lé Islam láwọn tó jẹ́ ṣíyà yìí eléyìí ni àkọ́kọ́ ìbéèrè wa lóní tó bí mẹ́ta àbí mẹ́rin àmọ́ yọ ní sísẹ̀ tẹ̀lé kọ̀ọ̀kan àwọn ṣíyà ẹni àwọn nǹkan tí wọ́n ń ṣe ní Islam wà tó já sí pé yàtọ̀ sí ti àwọn ahlùsúnnà ti ń ṣe ǹjẹ́ wọ́n rí un gbẹ́sẹ̀ lé ṣé wọ́n lẹ́rìí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣé kò di kèfèrí ṣé kò dọmọ náà hayakumullahu wa adamallahu dawlatakum. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah sayyidina muhammadin khayri khalqillah wa ala ahlillah wa ashabihi wa ahli la ilaha illallah. Àmín. Kí Ọlọ́run wala Ọlọ́run kó máa bá Nabi Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwa jama muslimi kí Ọlọ́run wala Ọlọ́run kó máa bá wa. Àmín. Baba wa mudirul markaz adamallahu hayatahu wa barakatuh faridu asrihi asunu gbari hayakumullah Ọlọ́run masa wala Nabi Muhammad sallallahu alaihi wasallam baba samujuto baba sejuba ilo. Àmín. Bá ti máa sọ fún baba ní ahọ́n Ọlọ́run tí ó sahọ́n tiwa hayakumullah ahọ́n Ọlọ́run ọgbọ́ akramakumullah bá ti máa sọ ní pé habibullah habibi olólùfẹ́ Ọlọ́run olólùfẹ́ tiwa olólùfẹ́ gbogbo èèyàn wọ́n máa ń sọ tiẹ̀ a máa tẹ̀lé ọ a ní padà tọ́lọ́run sọ fún bàbá hayyakumullah wọ́n sá máa bá tiẹ̀ lọ a ní padà lẹ́yìn rẹ̀ a sì máa tẹ̀lé ọ a máa kún ọ lọ́wọ́ náà ni èyí tọ́lọ́run sọ fún bàbá lágége Ọlọ́run máa sọ kọ́ ọ sọ bẹ́ẹ̀ ma. Allahumma amin. Barkola Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam Ọlọ́run kò tún máa ṣe bẹ́ẹ̀ lọ sí. Àmín. Lila fi kan bismillahir rahmanir rahim lila ali quraish astawa shayfa li'abdu rabb hadha albayt alladhi at'amahum min gbogbo jama àti gbogbo àwọn tá America nínú àti gbogbo àwọn tí wọ́n wá káàkiri gbogbo ayé pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ àwọn Shia àti àwọn ahlùsúnnà àti àwọn ahlùsúnnà wípé ahlùsúnnà ni gbogbo wa nínú ahlùsúnnà àwọn láti wá rí àṣàríyà àṣàírà láti rí sí amari sàlàfíà èyí tí ó já sí wípé àwọn ni àzàríyà látọ̀dọ̀ Ahmad wa ma Hanbal amari Maturidiyya àbáti mari ní ara ahlùsúnnà jama ahlùsúnnà náà. Ẹ wá ní àwọn kankan bẹ táwọn Shia ń ṣe inú ẹ̀sìn tó já sí pé ó yàtọ̀ sí táwọn ahlùsúnnà ń ṣe àwọn nǹkan táwọn ń ṣe yìí só lẹ́rìí sani wọn gbẹ́sẹ̀ lé àbí wọ́n kàn ṣe fẹ́nu tí wọ́n ń ẹ̀sìn. Kò sí ní tí àwọn Shia ṣe mo sọ fún jòní pé àwọn Shia yẹtọ́ ifá islamiyya ni wọn kò tí ma tọ́ ifatul islam wa ummatul islam firqatul islam inú àwọn firqa tí islam ní kò tí bá wọn àwọn àwa tí a jẹ́ ahlùsúnnà firqa kala wa àwọn Shia firqa kala wa àwọn khawarij firqa kala wa àwọn izala firqa kala wa kò tí bá wọn kódà ahmadiyya firqa islam náà gbogbo ẹ̀ firqa islam ni àmọ́ sẹ́yìn ma wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wọ́n mọ yàtọ̀ lára wọn kò sí nǹkan tí Shia ń ṣe tí ọjà sí wípé èyí tí ó láṣẹ jù ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé nínú súnnà nínú ajá lò súnnà náà èyí tó láṣẹ jù ń bẹ́ẹ̀ Masha Allah tó ti gẹ́tì bá ẹ̀dọ̀ tiwa náà tá a máa takò pé eléyìí ọ̀dọ̀ tànàbí eléyìí ó sì jọ̀tọ̀ lọ́hùn nínú ẹ̀ ní ọ̀rọ̀ irùngbọ̀n ọ̀rọ̀ ṣòkòtò ọ̀rọ̀ ìkúnlẹ̀ ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan báwọn jẹ́ pé Islam ò ní díẹ̀ Islam kò ní àkúlé kankan pẹ̀lú rẹ̀ àwa gbọ́dọ̀ fàálì àwọn àfa àwọn aṣáájú alùsúnnà tọ́jú àwọn àfa alùsúnnà àwọn ni wọ́n pé ká fi kún kì í jẹ́ pé Ọlọ́run ló sọ kì í jẹ́ pé ànábì ló sọ bó ti yẹ kí wọ́n hun àdìsí lé ànábì lẹ́nu lórí ẹ̀ so àwọn táwọn alùsúnnà tí àwọn táwọn gbẹ́sẹ̀ lé tí wọ́n ń ṣe wọ́n wá àdìsí tó báàkì ẹ̀ láwọn àdìsí wọn jẹ́rìí rẹ̀ pé ànábì sọ báyìí wọ́n bá dọ́dọ̀ àwọn Shia náà lọ́dọ̀ tí wọn pẹ̀lú tí àwọn náà gbé dání àwọn náà ní àwọn àdìsí fún tiwọn náà àwọn sì má àdìsí náà wá wọn mo ti sọ fún ọjọ́ ní wípé àdìsí ló dá gbogbo nǹkan rú alukurani ọ̀dàrú ebi usul ní problem ebi furu láti ní problem walquran wa almasdaru al-awwal litashri' aw lisari'at al-islamiyya sọ́ọ̀sì àkọ́kọ́ fún ẹ̀sìn òun náà ni alukur'an òun náà sì ni almarja'iyyatul kubra òun náà ni ibùdarí sí tọ́ bá lọ tọ́ bá bọ̀ àbíkọ́ darí síbẹ̀ ó ti ibẹ̀ láti mú bá ti ṣe ẹ̀sìn àdìsí fẹ́ sàlàyé ẹ̀sìn fún wa ni àmì ìtọ́ bá sàlàyé tá a bá rí wípé eléyìí le jù ju bọ́lọ́hun ti fà á lọ àdìsí ti fà á le kọjá bọ́lọ́hun ti fà á ju àdìsí nílé àpàdà sọ́dọ̀ Ọlọ́run ni. Masha Allah. Ìbá nàbí náà sọ pé ẹnu àdìsí náà ni pé ma amartukum bihi fa'tu minhu mastata'tum ọ̀rọ̀ ti ẹnu ni àdìsí ní sọ níta ìbá tí wọ́n bá ní ẹsẹ̀ ó ti bá èyí tó bá ti lágbára ni ó ṣe má kó bára rẹ̀ la yukallifu Allahu nafsan illa wus'aha la ikraha fi ddin wọn kì í fọ́ọ̀sì yẹn sí nǹkan kan nẹ́sìn pé tún láàṣì ọgbọ̀dọ̀ sí ni rárá dédé ní tí yẹn bá lágbára Ọlọ́run sọ pé ittaqullaha mastata'tum bẹ́ẹ̀ bá ti lè bẹ̀rù Ọlọ́run bọ́lọ́run ti tó àmọ́ ẹ bẹ̀rù ẹ̀ bí ẹ bá ti lágbára mọ̀ náà ọ̀dọ̀ àwọn Shia àwọn ikhtilafu wà láàrin àṣíyà àti súnnà a ní àwọn ikhtilafatu kathira ibi tí wọ́n ti yapa ara wọn tí wọ́n ti gbọ́ra wọn yìí èyí wọn wà lè pín alùsúnnà wà ti sí àkó nínú umma Islam Shia ò sì lè yọ alùsúnnà kó nínú umma Islam àti yẹn gbogbo ẹjọ́ ní bí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ ká má tún padà síbẹ̀ yẹn mọ́ inú àwọn ibi tí wọ́n ti yapa ara wọn inú ẹ̀ ní alqabdu àti isdal ó ti wà awil irsal kí a ká ṣe báyìí lórí irun akawọ́sáyà a gbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ àlàáfíà ó ti yé báwọn so àwọn Shia
àwọn ni ọ̀dáwọ̀ rẹ̀ lẹ̀ torí kákáwó lé àwọn rẹ̀ rí fún bí àwọn alùsùn náà bá sọ tí àwọn ohun àdísì fún wọ́n mẹ́rin wá fún àwọn tọ̀hún náà ó sì rádìsì fún wípé àwọn orí ẹ̀rí fún kásì báyìí tó inú àwọn tó jẹ́ alùsùn náà tó fún ajá alùsùn náà kí gbogbo ẹni tó wà ní alùsùn náà mọ́sáàbù sùn náà yẹ pé gbogbo wọn náà ni wọ́n tún wá fara mọ́ kásì báyìí kọ́bùdù yìí ń bẹnu wọn náà tó yẹ pé ká dáwọ́ lẹ̀ ni lọ́dọ̀ mọ́ Málíkì nìsín ó ti wà wọn zahaba al-Malikiyya ila karahiyati àwọn ní kásì báyìí karahiya kọ́bùdù yìí àwọn Malikiyya látọ̀dọ̀ Imam Malik ní mọ́sáàbù Malik òun ní makirun ọgbọ́ kásì kọ́bùdù báyìí makirun ẹ̀dálẹ̀ ni lọ́dọ̀ kí láǹkó kọ rẹ̀ Saad Awsa'i àti Saad ibn Lays lọ́dọ̀ tí wọ́n ní masá bí tí wọ́n ó ti bá àwọn ní jaizu ni ọ̀tọ̀ kéèyàn ṣe kọ́bùdù ọ̀tọ̀ rastan diban bàtà nìkan ti lè kọ́ pé makiru ni kẹ́nìkan ti ní jaizu ni jaizu ẹnìkan mandubu ẹnìkan makiru ẹnìkan mandubu ẹnìkan ẹn jásí pé kò séyìí tó sínbẹ̀ tí ọ̀lọ̀ tó ní problem. sáré ìdá nàbì sínú méjèèjì gẹ́gẹ́. kó wá ní mẹ́rin wá sí àwọn sún náà wípé ànábì ṣe báyìí. wọ́n lè rí fún kọ́bùdù. àwọn kan sì ní ànábì dáwọ́lé àwọn náà rẹ̀ rí fún. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wípé ẹ máa wò nǹkan wọn ní jọjú ànábì ń ṣe kútùbà lọ́wọ́ wọn lẹ́nìkan wọlé ó ti wá ànábì ń ṣe kútùbà ọwọ́ àdìdì ọfẹ́ kí ọfẹ́ yanáfíà ànábì lójòkó ànábì english ó ti yé àdìsí ẹ̀ wá ó tó jẹ́ katọ́lẹ́ nìkan náà tó wọlé wọn lójòkó ànábì ní kum wàásù lè ra kàtẹ́ ànábì ní ndékọ́ yanáfíà alákà méjì ń ṣe kútùbà lọ́wọ́ àwọn kan fi ní bẹ́ẹ̀ yẹn bá wọnú ilé àní kútùbà tó bá kíyàn kò sábúrú mẹ́ bọ́ bá wà mẹ́ tó jòkó lẹ̀ kò sábúrú mẹ́ kí méjèèjì náà ni ànábì pa àwọn èèyàn láti ṣe gbogbo èyí náà wọ́n kàn hún gbogbo ẹ̀jọ́ náà ni. Masha Allah. sẹ́sì gẹ́sì báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́pọ̀ náà àdúrà hún ni pàápàá jùlọ àdìsí Bukhari àti Muslim yìí tọ́já sí pé àsọ́hẹ̀l kútùb ni wọ́n ti lára àfíà tó ń gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́nu wọn nǹkan kí nǹkan lọ́pọ̀ mẹ́. sọ wọn ni babalá gẹ́gẹ́ sì ń sàlàyé ẹ̀ fún wa tí gbogbo ayé sọ wọ́n dọ̀tá. wípé ẹ lọ lè chẹ́ẹ̀kì àdìsí ọ̀yẹ́ Bukhari ẹ chẹ́ẹ̀kì ẹ̀ wò ẹ sì chẹ́ẹ̀kì ti mùsùlùmí ẹ chẹ́ẹ̀kì ẹ̀ wò ẹgbẹ́ yẹbẹyẹbẹ àwọn nǹkan tí ọ̀dà tí ọ̀bá láàká yìí mu ẹ pé láwùjọ ìsìlámù yìí ọmọ jẹ́ ìbú fún ìsìlámù ẹ yọkú mẹ́ àwọn ìtọ́ bá dáa tó wúlò fún ìsìlámù ẹ kọ́dà bó ajá sí pé zanadu ẹ wà òkè tí mọ́tínú ọba ti wà òkè ẹ yọkú mẹ́ ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ sàlàfíà wọ́n sábà máa kọ̀ndẹ́mù àdìsù tó múlẹ̀ àkàyọ̀ wọn pè ń dọ̀ọ́yìf tó bá láàká yìí lọ alladhi yattafiq ma'al aql ọ̀pọ̀lọpọ̀ àdìsù wọn khalafa aql ó ti bá tí ọba láàká yìí lọ òun náà àkọsọ̀ híhùsì so eléyìí náà wà nù tí ń da ẹ̀sìn rú àdìsì wà nù tí ń da ìsìlámù lónìí so káwá sí nísìbà àdìsù yẹn sáà ná Muhammad ó túmọ̀ wípé bí wàá tó yẹ pé ń tí ń da ẹ̀sìn rú là ń fi ń tì sọ́dọ̀ ànábì ó sì wá láti da ẹ̀sìn rú tó rọrùn ló gbé wá ó sì tún ṣe kó tó kù láyé ni láti sọ yín nísìnyẹn yọ máa bu wa nísìnyẹn òtí ara ibùdó tó ń bu wa náà ara àdìsì náà ló tún jọ máa bu wa tọ́ra àdìsì láfẹnu kan yìí ló fi ń bínú bàbá fẹnu kan bẹ́ẹ̀ bá fẹnu kan Kùránì ò ní bínú bàbá fẹnu kan àdìsì ọmọ abínú ọgbọ́ lọ́dọ̀ àwọn ṣíà irzal àwọn ṣíà kìí ṣe kọ́bdù irzal àwọn náà làwọn máa ṣe lọ́dọ̀ àwọn ṣíà irun sọ̀látùl khams as-salawatul khams irun márùn-ún tàǹkìún kèfíyà kíkì rẹ̀ níwá àkọ́tù rẹ̀ àti kèfíyà kíkì ẹ̀ lọ́dọ̀ àwọn ṣíà ó yàtọ̀ sí ti zunna tí mọ́sá àbí zunna ó yàtọ̀ àsùbá àwọn òpin mẹ́ta ìpínwà sọ ni ẹ pé àsùbá wà pín mẹ́ta méjì náà ni àyílà mẹ́rin alásàrì mẹ́rin magribi mẹ́ta ìṣáyì mẹ́rin àmọ́ àkókò tí wọ́n ń kí wọ́n kí àsùbá alákòókò àsùbá ó ti yé wọn kódà àwọn máa kí ń gbà tó ń bá yọ wọ́n wá kí àyílà àti alásàrì pọ̀ wákìtù mẹ́ta iná làwọn máa kí wọn ọgbọ salasu awukọt làwọn máa kí wákàtí mẹ́ta ni wọ́n kí àwọn èkí wọn wákàtí mẹ́ta náà ni wọ́n máa kí wákàtí alákọ̀ọ́kọ́ àsùbá wọn kí láwọn ṣíyà wákàtí kejì wọ́n jẹ́ máa bayna az-zuhr wal-'asr bẹ̀rù èyí tí máa tọ́sẹ̀lẹ̀ ní ọ̀tẹ̀wà lárafa bẹ́ẹ̀ ti kí pọ̀n bí ṣíyà ti ń kírun ẹnu tẹ́bá dé Muzdalifa magribi àti ìṣáyì ẹ̀jẹ̀ àpò àbí bí ṣíyà ti kí ti ẹnu ni bí ti kí gbogbo òun so bí wàá alùsùn náà bá ní ọlọ́bẹ̀ wọ́n ti tako kíní wọ́n tako gbá ṣe bí rú ẹ̀lẹ́lò lárafa gbọ́kọ́ sí àwọn náà sì rẹ́rí fún kọ́ra ń gbà wọ́n lọ bí ẹ̀rí Al-Qur'an làwọn fi mú ẹ̀rí wá pé Qur'an náà lọ jẹ́ àmà wípé bá ti gbọ́dọ̀ kínú òun náà lọ jẹ́ àmà bẹ́ẹ̀ láfi wípé kọ́ ọmọ wo tí ọmọ katira àti wọn náà ó sì máa katira àti yín má katira àti yín nìkan lọ́kà ó fi rí báwọn náà ti ń ṣe tí wọ́n bẹ̀ ni èyí tó bá lé ó lè sọ kó lé èyí tó bá wọlé ó lè sọ kó wọlé bí wọ́n sì ní bí wọ́n ti kí ní wákàtí mẹ́ta ń tọ́ bá ní kọ̀ lọ tiẹ̀ tó ọjọ́ wákàtí márùn lọ ṣebí kíní kan ẹ̀rí kan ni wọ́n gbámú ló fi ní wákàtí márùn láti sọ́dún márùn lọ́dọ̀ tiwa ọ̀kan làwọn náà gbámú lọ́hùn ọ̀dọ̀ òun kẹ́ni ọlẹ́rìí ó tó wípé èyí tí mo fẹ́ rí gbọ́dọ̀ wá torí èyí sọ wọn kékeré nínú èyàn kí wákàtí mẹ́ta ó ká ilá àtàlásà rìbọ̀ mọ́gbà ìsáyìpọ̀ ọkà ṣùgbà àwọn kékeré ní ẹni tí ò sí rárá ń kọ́ gbọ́kọ́ sí wọ́n tún torí èyí wọn pé yàn kékeré àbíkọ́ wọn kò sínú ìsìlámù mà àwọn náà ni wọ́n gbẹ́sẹ̀lì èyí tí wọ́n mú wá nù áyà òun ni pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim aqimis salata طرفي النهار وزلفا من الليل أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين أقم الصلاة Ọlọ́run ní ẹ kírun طرفي النهار létí ọ̀sán méjèèjì وزلفا من الليل àti ìsúnmọ́ra wọn lálẹ́ àti ìsúnmọ́ra wọn lálẹ́ ọgbọ ìsúnmọ́ méjèèjì lálẹ́
àti tètè ọ̀sán méjèèjì. Innal hasanati ẹ̀rí dáadáa tó bá ṣe yóò sí ibùnà àtẹ̀yìn ha a máa mú aburú tó bá ṣe a máa dì lọ. díkẹ̀rà lè dá al-allamatu Shinkiti al-allamatu ash-Shinkiti rahimahullahu ta'ala ó ti wà ṣíyàn òun wá ní inú tafsiri tiẹ̀ àwọn náà ní tafsiri tiwọn àwọn ṣe àwọn ní tafsiri wọn ní ulumu tafsiri wọn ní hadisi wọn ní ulumu hadisi gbogbo nǹkan làwọn náà ní wọn tó ní mustalah gbogbo ẹni bẹ lọ́dọ̀ tiwọn náà bí wọ́n ti ń tún ṣe yẹn láwọn náà tún ṣe lọ́n ó ti wà àwọn ojú ọ̀nà tiwa dé ojú ọ̀nà alùsùn náà ló jẹ́ pé gbogbo nǹkan tiwa ibẹ̀ lọ́wọ́ bí wọ́n ti ń sọ wípé àṣì lára wọn àmọ́bẹ̀ lára. wọ́n ní akimi sọlá ní tafsiri tiẹ̀ òun ní kílà pé tọrafẹ́ ìnahari ó ní tọrafẹ́ ìnahari ni ó ní àkọ́kọ́ rẹ̀ àwọlù tọrafù yẹn òun làṣùbà ákìrù tọrafù yẹn òun làyílà tàlásàrì ọgbọ́ tọrafẹ́ ìnahari àkọ́kọ́ tọrafù òun làṣùbà ẹ̀kejì rẹ̀ tí ń jẹ́ ákìrù rẹ̀ òun náà ní àyílà àti alásàrì wọ́n jẹ́ méjèèjì kọ́ ni lẹ́fẹ̀ẹ́ ń jẹ́ tọrafẹ́ ìnahari ètè tí méjì ló ní ákì ó ní ákì kan létí àkọ́kọ́ yà ó ní ákì kan létí gbẹ̀yìn yà kó tó di pé ọ̀sán máa di ìrọ̀lẹ́ ọgbọ́ wọ́n wá kí àyílà àti alásàrì wá sùlàfà minal layli wọ́n wá kí magrebi àti ìṣáì pọ̀ sùlàfà minal layli lọ́dọ̀ àwọn ti alùsùnà náà ẹ̀rì kí magrebi àti ìṣáì náà jìnà síra wọn ọ̀pọ̀ àwọn kíkan tán báyìí tẹ́jà mẹ́rin ọ̀kí mẹ́rin àwọn oníwulẹ̀ pàǹdù kò ẹ bá kíkan tán tó bẹ̀rẹ̀ kan padà ẹ̀jà pọ̀ ọgbọ́ ẹ̀rí àwọn ṣíà ní bẹ́ẹ̀ni wọ́n ń kírun wákàtí márùn-ún àmọ́ àwọn tí ń kí ló yàtọ̀ wọ́n kásùbà àwọn gbàtílẹ̀ bá mọ́ díẹ̀ wọ́n kí àyílà lásàrì papọ̀ ọgárísà ìwà jẹ́ pọ̀ àmẹ́rí tí wọ́n mú wá nínú Al-Qur'ani ni. ẹ̀rí kejì ni pé akimi salata liduluki shamsi ila gasaki layli wa qur'ana al-fajri inna qur'ana al-fajri kana mashhuda akimi salata àbí akimi kírun liduluki shamsi yani sawalu shams lidawali shams nígbà tí oòrùn bá yẹ àtàrí kí ilà gàbàtí lẹ́ẹ̀lẹ́ àtìgbà tí òru bá tún túkùn tí mọ́lẹ̀bẹ̀ tó wọ̀ tó kúnkùn jáde bọ̀ wá wà kúrò ànàlẹ̀ fàájì kó sì tún kí lásùbà náà ànàlẹ̀ fàájì ká náà ṣe húdá wọ́n dùn lókùn sàmsì lọ́lọ́ ń pè sàwálò sàmsì ó sì ní gàzákì lẹ́yìn ajá pé méjèèjì ajá méjèèjì pọ̀nù dùn lókùn sàmsì gàzákì lẹ́yìn ajá méjèèjì àìsáyì pọ̀nù wà kúrò ànàlẹ̀ fàájì àwọn àlọ́fíà àṣùbá àṣùbá dàdú tiẹ̀ lọ́tọ̀ méjèèjì yóò dùn lókùn sàmsì nù غروب الليل وغسق لا ايه وغسق الليل حاكم يجي نكو awa kitong wọ́n ní ẹ̀rí táwọn ọmọlọ́wọ́ ó ti bá wọn náà bí àwọn súnà bá rí ẹ̀rí mi táwọn náà fi bìyìn dànù wọn kálukọ́ padà wá gbá tiẹ̀ mu àwọn ilé ọgbà tí wọn àwọn ilé ọgbà tí wọn mú ẹnì kankan nù àwọn méjèèjì ọ̀sẹ̀ ẹni tí ò sí lójú ọ̀nà bí kò wá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yé bóyá ti gbọ́rọ̀ ànábì ẹni tí ń lò ó ti bá wọn ẹ̀rí wọn wá nísìn wọn ṣe èrùkú wọn ìgbé ìrun dúró wọn ọjọ́ra wọn ó ti bá wọn kìrá wọn ọjọ́ra wọn lérí wọn èrùkú wọn ọjọ́ra wọn kayfiyatu ruku wa kayfiyatu sujud ìfẹ́ríkànlẹ̀ ọjọ́ra wọn wa kayfiyatu tasahud bí ṣí àti ń ṣe àtàsáhùd wẹ̀ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamdu yuhyi wa yumiitu aw kama ọ̀sá ọjọ́ àtọ̀ fún ashhadu an la ashhadu àtàyàtọ̀ tiwa so ọba ti wá di pé ibi ìrun pípé nìyẹn ibi ìrun wọn pípé nù Allahu akbar mẹ́rin làwọn pè méjì làwọn wí gbogbo yòókù méjì ni mẹ́rin làwọn wí lákọ̀ọ́kọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah méjì gbogbo ẹ̀yàtọ̀ síra wọn àtàyè ṣe tàṣáhùdù wọn ó yàtọ̀ síra wọn ìsálámà wọn ó yàtọ̀ síra wọn tábà parí gbogbo ẹ̀ tán assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ó ti gbogbo ẹ̀yàtọ̀ sí ara wọn ó bó sí ayàtọ̀ wọn náà ọjọ́ náà kan láti lọ wọ́n dà pé à ń kí wọn fún Ọlọ́run náà tí wàá gbogbo eléyìí ó ti bá wọn òun láfi sọ wípé ẹnìkan ò gbọ́dọ̀ ọ̀ràn kankan mọ́rí wọ́n ní túláàsì ní tó bá wà lọ́dọ̀ tòun gangan lọ́gbọ̀n nìkan lọ́gbọ̀dọ̀ jẹ́ ọ̀nà èyí tá a bá rí ń bẹ̀ wọn tá a bá rí pé kò le fún wa á tẹ̀lé èyí tó bá le tari pé eléyìí wọn lè ájúlẹ̀ èyí tá a bá rí àyín tari pé ò le wọ́n tó jẹ́ àwọn tá a jẹ́ asúnà nísìnyí bá bá rí nǹkan lọ́dọ̀ sí àtàrí pé eléyìí rọjú bẹ̀ wọn ní ọlọ́bẹ̀ àmù ọgbọ́ àbí tó bá rí pé eléyìí ó le díẹ̀ àti pé ojú tí mo fi wo yà àkọjọ èyàn ojúlẹ̀ bẹ́ẹ̀ lájúlẹ̀ yà iná bá bá ti mú yà ájúlẹ̀ bẹ̀ bá bá mú lọ́wọ́ náà ájúlẹ̀ bẹ̀ ẹ̀sẹ̀ àlàáfíà gbogbo èyí tó bá lé ń bẹ̀ lájúlẹ̀ so bí tí wọ́n ṣe nínú. alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ ìkáwọ́sáyà àtìdáwọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ìrun kíkí gbogbo ẹ̀ tẹ̀láfù wọn bẹ̀ láàrin wọn wọ́n sì lẹ́rìí wọ́n kálukú náà lọ́lẹ́rìí sí ẹ̀. akẹ́láwọn kan lọ́jà ní pẹ́sà section tí a fẹ́ wò nísìnyí òun ni àrídà lápèjúwe kí mùsùlùmí ó sọ pé òun ò ṣe Islam mọ́ kó wá di Christian àbí kó di ẹlẹ́bọ ẹrú Ọlọ́run kan ni ó fi ìbéèrè yìí ránṣẹ́ sí mi ó ní ẹrú Ọlọ́run kan ṣe fatuwa kan ó rí fatuwa kan ó lẹ́nu ìyẹn wá ní ẹni tó bá ti ṣe rídà bóyá ó jáde kó nu Islam ó lọ di Christian àbí ẹlẹ́bọ ó ní kápá wọ́n dẹ̀ rádi sí ànábì Muhammad mú wá fún pé tó bá jáde kó nu Islam ẹ pa òun wá ní òun ṣe wo kíní pé ní bá ti kó nu Islam ẹ pa ṣé kíní yìí kò ti mú Islam di ẹ̀sìn ìtàjẹ́lẹ̀ lójú àwọn èèyàn àbí bí ṣé kíní yìí ò ti lé jù wọ́n máa ṣẹ̀rù àwọn èèyàn kéèyàn jáde kó òun ṣe Islam mọ́ ọ̀nà wo la lè gbégbà kí ni option wo ló wà tá a lè fi adjust kíní yẹn wọ́n dẹ̀ rẹ́ẹ̀dì fún wọn láti ṣànábì Muhammad wá fún. kọ́sìm ara ń tà ń sọ fún yín òun náà ni wípé sẹ́ẹ̀ rí hadith ọ̀dà nǹkan rúpọ̀ sẹ́ eléyìí náà ní sẹ́yìn sí ọ̀rọ̀ ọmọlúwàbí ni
àdìsí dáwà mú wọn kọ́. àdìsí rọ̀ wùnà mú wa pé ẹni bá jáde kó fún nǹkan wá. ká mú àdìsí kan wá tá ànábì fọwọ́ ara rẹ̀ kọ́ ẹ ti já mọ́ tá a bá lè rí àdìsí ẹyọ kan tó yẹ pé ànábì ló kọ àdìsí yìí kalẹ̀ èyí tó fa tó fi jásí pọ́lọ́ fi sànú fi ní ká ànábì ọjà débi tí wọn ò máa kọ tí wọn ò máa kánú ni torí kí nǹkan tí wọ́n bá kọ́ máa fi ọwọ́ ara rẹ̀ kọ́ nǹkan kan kalẹ̀ táwọn èèyàn wà nítorí pé ànábì ló kọ́ àwọn gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé ànábì ọ̀fọwọ́ ara rẹ̀ kọ́ nǹkan kan báyìí ó láwọn kátàbà tó wáhàyí wọ́n máa kọ́ wáhàyí kalẹ̀ àmọ́ kọ́fọwọ́ ara rẹ̀ kọ́ nǹkan kan kò sí ká tó wá wípé ojú ayé ẹ̀dán wọn kádìí síjọ lójú ayé àwọn sábì rẹ̀ wọn kádìí síjọ ó tó di ayé Umar ibn Abdul Aziz wọn sọ yóò ń lò ní àyíbẹ̀kọ́ àwọn àdìsí yìí ti ń dálẹ̀ pọ̀ ara àdìsí tí wọ́n yọ kó mẹ́lẹ̀ yìí àdìsí rídà kápá kọ́tìlú murtad kápá ẹni tó bá lóhun òsè ìsìlámù ma ó ti bá wọn kátàkátà ọ̀rọ̀ ni àdìsí ni sinmi àdìsí ànábì kọ́ kọ́dà kí n bẹnu tíra aṣọ híhù wọ́n ń bẹnu sọ Bukhari nísìn bí wọ́n pa ẹni tí ọba jáde kó nu islam àyíbẹ̀kọ́ la ilaha illallah ọ̀rọ̀ kọ́rọ̀ ní kọ́sìm àdìsí ni gan fúnra rẹ̀ àdìsí ànábì kọ́ inú àwọn ẹ̀hún tí wọ́n hun lé ànábì lẹ́nu wọ́n gbé sínú inú àdìsí ló wà sallallahu alaihi wasallam ó ti àdìsí yẹn òun ni pé man baddala dinahu faqtuluhu ẹni ó bá yí ẹ̀sìn rẹ̀ padà tó lóun ò ṣe ìsìlámù ma tó ṣe rídà ẹ pa ń bẹnu sọ Bukhari àyíbẹ̀kọ́ àdìsí yẹn kọ́dà àtúrí kan ti Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó sọ ọ̀rọ̀ kan ní Umar sọ ọ̀rọ̀ kan wọ́n ní Ali ni inú ọ̀rọ̀ Ali inú àdìsí tí wọ́n gbà wá ó ti yẹ wọn azar ni àmọ́ bẹ́ẹ̀ nínú àdìsí wípé Sayyidina Ali wọ́n ní àwọn kan ṣẹ̀ wọ́n ṣe rídà Ali wá ní kún sun wọn ná ọgbọ́ Ali dùn wọn ná ó ní kún sun wọn ná àdìsí ẹ̀ wà nù Sahih Bukhari àti Muslim muttafaqun ala sihhatihi ó ti yẹ wọn àwọn méjì ní sọ yìí wù ní Ali wá ní kún sun wọn ní kún sun wọn ná nígbà àwọn sun wọn ná ní Ibn Abbas lòun wá challenge Ali wípé èyí ṣe tó jó wọn ná ó yẹ kó jó wọn ná torí pàdé sí tó ń rí tànàbí sọ ni pé la tu'azibu bi azabillah ẹ má fi ìyà Ọlọ́run jẹyàn ẹ má practice ìyà Ọlọ́run ní máa sún yàn ná ẹ̀yin ẹ má dún yàn ná ẹ má ṣe bí Ọlọ́run Abbas wa tó ní ọ̀rọ̀ tí wá bàjẹ́ Abbas náà ni tó bá yẹ pé òun ni irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí òun ó pa wọn ni gẹ́gẹ́ bí Ànábì sọ pé man baddala dinahu faqtuluhu ó yẹ kó pa wọn ni kò yẹ kó sun wọn ná àtẹni ọ̀pá yàn àtẹni sun yàn ná láwọn méjì ọ̀pá yàn ẹ̀rọ ẹ̀wọ̀rọ̀ kọ́rọ̀ àtẹni tó pa èèyàn ẹnìkan sun yàn ná ó ní kò yẹ kó sun wọn ná Ànábì náà má fi ìyà Ọlọ́run jẹyàn ó tún wá Ànábì òun náà ló ní ẹ pa èèyàn torí pé òun tọ̀ òun pé òun ṣe Islam a sì lójú ayé àná Muhammad Abdullah ibn Sa'd ibn Abi Sarh ṣebí ń jọ tí nínú àwọn kátàbà wáhàyù lọ́wà nínú àwọn tí ń kọ́ wáyé fún Ànábì Ànábì wọn ń ká yàbọ̀ wá ń gba ayà sọ kalẹ̀ ní wọn ń kọ́ lọ́wọ́ ní pé laqad khalaqna al-insana min sulalatin min tin thumma ja'alnahu nutfatan fi qararin makin thumma khalaqna an-nutfata 'alaqatan fa khalaqna al-'alaqata mudghatan 'isaman lahama thumma ansha'nahu khalqan akhara fatabarakallahu Ànábì òun ní bá kọ́ àyà náà wa laqad khalaqna al-insana Ọlọ́run la dá ọmọ èèyàn níbi omi lọ́gbọ́lọ́gbọ́ nù ẹ̀rọ̀fọ̀ thumma ja'alna nutfatan àwa sọ di yàtọ̀ fi qararin makin adusinu àpò yẹ àwa sọ àtọ̀ náà di ẹ̀jẹ̀ kíkì fa khalaqna al-'alaqata mudghatan aṣọ ẹ̀jẹ̀ kíkì náà di báàsì mudghatan 'isaman àwa sọ báàsì náà degun fa kadhawna al-'idhama lahama àwa ń da ẹran à ń da abo egun náà àdáwọ̀ bò àfẹ́rẹ́ bíi tiẹ̀ àdírẹ́sì ẹ̀dá àdá gbogbo ẹ̀dá thumma ansha'nahu khalqan àìsàn wa da ní khalqan akhara àdá ní ẹ̀dá tó pé kálíkù ní kálíkù ní àkàrà àwọn àfáà nílà àkàyìn nígbà parí gbogbo ẹ̀tàn kálíkù kan làákàyìn náà torí bá ṣe parí àwọn tàbá ní ọmọ láyé bẹ́ẹ̀ kò ní wúlò láyé àtúnwá dá alẹ́ dàmí àyùn pa fún làákàyìn nígbà táwa ṣe bẹ́ẹ̀ sẹ́ni ibi ànábì ibi ọkọ̀ ayà nínú ni nígbà ọkọ̀ bí àyàwó ṣe wá dùn bí ti ń gbọ́ pé bọ́lọ̀ ti dẹ́dà bó ti ṣe gbogbo ẹ̀ tànàbí ń kà bó ti bá àyàwó ṣe wá dùn létí rẹ̀ ọkàn ni izan fatabarakallahu ahsanul khaliqin ànábì ní kadhalika unzilat ọwọ́ ni fún Abdullahi ibn Abi Sarh lónìí wa tabarakallahu ahsanul khaliqin ànábì ní kọ́ síbẹ̀ ntòkù tí mo fẹ́ wí náà bọ́lọ̀ ti sọ kalẹ̀ náà ló wí ni fatabarakallahu ahsanul khaliqin ẹ̀ kó ń bẹ̀ bá yàfa ọba jáde kúrò ọba lọ ọ̀dọ̀ àwọn arákùnrin ọba ní ẹ̀yìn ọkùnrin laqad unzilat alayya misla ma unzila ala rasul ó ní ń ká nà zọ́ọ̀dì ká ọba ẹ̀kọ́ lódodo ni laqad unzila alayya misla ma unzila alayhi ìtàn ajẹ́ pé ayà tí wọ́n fún tọ́lọ́lọ́ fún ẹ̀kọ́ tọ́ ní sọ wọ́n fi mi náà wà ń ká nà káàdì bá ọba yẹ pé irọ́ ní bá sì ń pa laqad qultu misla ma qala dédé ntọ́ ní tí ń bẹ̀lẹ̀ mi rẹ̀ tọ́ fẹ́ wí èmi náà ti wí lọ́ba lóhun ṣe islam ló kó nu islam kó tó wá di amul fatih ó ti bá wọn kó tó wá di wípé Usmanu padà wá mú wá bẹ anabi Muhammad tó fi wá wọnú islam padà títí dìgbà ni anabi ọ̀pá akọlù tiẹ̀ ń anabi ọ̀pá tó bá fẹ́ pa anabi ma bí ó ti mú tí ọ̀pá kò síbi tó lé wọn pé anabi ni wọ́n máa wá kí kò ní wọ́n máa wá kí má bá wá wó ti rí kò sínú ẹ̀rí rí bẹ́ẹ̀ nìkan ṣe rí tánàbí pa kò sínú ẹ̀rí bẹ́ẹ̀ nìkan ṣe rí dákó nu islam tánàbí wá pa sallallahu alaihi wasallam káàtó wá rí àdíìsì rẹ̀ pípé ẹ̀pà yẹn ẹ̀mí ẹyọ kan ṣoṣo lọ́tọ̀ wà anabi bọ́yì ó sì ní sábàbí òun náà ni Ubayy ibn Khalaf nínú àwọn kèfèrí nínú àwọn mushrikin ló wà ọwọ́ alérí fún anabi ń sọ kí wípé òun lọ́wọ́ ẹ̀mí anabi ọwọ́ òun ló ti bọ́ òun ò rí pé òun pa anabi òun lọ́wọ́ pa anabi ìrọ́wọ́ pa anabi pé wà anabi sọ́ra Ubayy ibn Khalaf ló wọ́n pa ọ́
Ọlọ́run ló wọ́n pa ọ́ anabi ni Ọlọ́run ló wọ́n pa mi anabi lè bá ń jíṣẹ́ fún elémi anabi ní pa òun àti anabi jọ lérí síra wọn pé èmi ní pa ọ́ anabi náà lémi ní pa ọ́ sábà kó di kìláǹkìlá nù ọ́ adọ́rọ̀ pé ẹni bá yára ni kíní kan gbénu ni àyè bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ Yorùbá bá anabi ọba tètè yára yọ pa anabi sábà bí tí nǹkan ọba dé kìláǹkìlá anabi kì í yọ ìdá gbogbo ogun tá anabi jà àìmí ẹnìkan ṣoṣo tọ́tọ̀ wọ anabi bọ́rí inú history anabi lójú ogun àti lójú ogun ni àti nǹkan kan ní òun Ubay ibn Khalaf ó sì lérí sí anabi kún wọn ó lé fún wa anabi ni anabi wa ni kò sí wàhálà ìró wa kàn wọn anabi wọn pa wọn nígbà wọn dogun ọdún ọwọ́ di pé ó jẹ báwọn ń tajẹ́ ti anabi ń tajẹ́ tiẹ̀ ó jẹ báwọn anabi ti rí anabi ní káwọn sábẹ́ wọn sún bá anabi sì mú kíní ọbẹ̀ tí ń bẹ lọ́wọ́ ẹnu kọ́ì òun lànàbí lẹ̀ ma ó jẹ báwọn ló fi kú lógun náà ẹ pé anabi lọ padà òun ni kèfèrí ni òun ni kán lẹ́mítà anabi pa òun ni kán tuntun náà ni kò sínú ìsúyà anabi pápá yàn anabi ìsàpàyàn gbogbo ogun tí anabi sì jà wọn wá ń kógun jà ní òun kí kógun jà yàn in defend ni defensive war ni so anabi tí ó wá pààyàn rí ọ̀pá sàbẹ̀ kan sàbẹ̀ tí Abdullahi ibn Ubay ibn Salul èyí tó ṣe tí ń sọ̀rọ̀ sáà nàbí tí Umaru yọ ìdà fún wọn bẹ̀ anabi ní dáwù la yatakallamu an-nasu anna Muhammadan yaqtulu ashabahu àwọn yọkàn máa sọ wípé anabi ń pa àwọn sàbẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀ má pa abẹ́yìí tí ń sọ wípé ya Muhammadu aidil tó wá pín nǹkan ogun tó ní tán pín fún un ó ní ọlá anabi ṣe pàṣíà kìsùmọ́tò má urida biha wajhu Allah ọlọ́ ṣe pàṣíà má urida biha wajhu Allah ó ti bá ó ní anabi ṣe pàṣíà àwọn pé ya Muhammad ẹni wílẹ̀ yìí ni ó wá tó sọ́kà anabi pé ya Muhammad aidil wà anabi ẹ̀ ṣe lọ́gbàdọ́gba ẹ máa pín ire ẹ pín dáadáa anabi ni waylak anabi ni ẹgbẹ́ rẹ̀ man ya'dilu illa ma'adil tẹ́mi ọba ṣe dédé ta ló tún kù tí ó tún ṣe dédé mọ́láyé àwọn sọ inú bí sábẹ́ ọbẹ̀ yọ̀dà sí anabi ni ẹfilẹ̀ ẹ má pa ọ̀làlàfíà ẹ sábẹ́ ẹ má pa anabi èjé kí wọ́n pa sàbí kan tó bá sẹ́ ẹlòmíì dì sáfù kú anabi ni wọ́n pa ẹni tí wọ́n pa ní wà nígbà náà ẹni bá jáde kó nu ìsìlámù kí wọ́n máa pa ogun táwọn bá kiri ìjà àwọn alòrídà ọtọ́ bẹ́ẹ̀ kọjá ogun yẹn láti bá wọn jà torí pé wọ́n pọ̀ tí wọ́n fẹ́ jáde kó nu ìsìlámù yẹn táwọn ti ìsìlámù èyí ọ̀dà làlúrí nu ọ̀dà akọ́ bá wọn jà bẹ́ẹ̀ àti àwọn mọ́ni ọ̀hún sàkáàtì àwọn táwọn oníyọ̀ sàkámọ́ ọ̀dà akọ́ bá wọn jà bẹ́ẹ̀ níbi àmàlù tó pa anabi kú tán ẹ wá sọ ìsìlámù di yẹlẹyẹlẹ yìí ó lè fẹsẹ̀ yìí ń da àmọ́ pẹ́ nìkan wá jáde kó wọn ò ṣe ẹ̀sìn mọ́ òjì wa bẹ́ẹ̀ yàn dárú ẹ̀wò inú constitution tá ń lò yìí yóò ṣe àgbákò torí pé ọlọ́run ṣe islam mọ́ ni ẹnìyàn kó nu islam ọbọ̀ kírísítẹ́nì àbọ̀bọ̀ síbi ẹ̀sìn aláwọ̀ bẹ́ẹ̀ fowó tán ọlọ́run ṣe ní kó náà lọ wọ́n á lè yọ̀dà tó a lè ba ṣọ́ọ̀ṣì àbúlé balẹ̀ wọn wọ́n wà ní ọbẹ̀ lérí àwọn àdìsí ni tọ́ba wá ṣe yìí tọ́ba ní kí lọ gbé èyí tó tọ́pa parí àdìsí àná ó ní máa ń bà dálà dínà fàtúrú ọ̀nlọ́nu wọ́n yẹ kí fún ọ báyìí hangi ni wọ́n pa irú àwọn àdìsí yẹn ìyẹn gbọ́dọ̀ fi làákàyè tẹ̀lé ọgbọ́dọ̀ fi làákàyè tọ́rú àwọn àdìsí yẹn àyà tó sì wà nínú Al-Qur'ani kò sí àyà pé ní ọba kunu islam kẹpa banwaya wa man yartadi minkum an dinihi man yartadi minkum an dinihi yas'alunaka an sharil harami qitalin fi èmi ọ̀sọ̀rọ̀ yín ọ̀rọ̀ sharil harami kí n sọ má gbé bẹ̀rẹ̀ ẹni bí tí ń lọ ní ọjọ́ tí lọ ẹni ọba bẹ́sẹ̀ sẹ́yìn tó lóhun òsì ìsìlámù máa ọwá kú bẹ́ ẹwọ nǹkan ọlọ́run ti dájú ẹni bá tí lóhun òsì ìsìlámù máa tọ́ wá kú síbòmí ọlọ́run ti dájọ́ ẹ̀ fàyẹ̀mútí ọ̀padà wá kú fà ó kafirun pọ̀padà sínú ìsìlámù tó fi lọ lè bá ọlọ́run lè náà lọ bá lọ. fàwùlà ìka àbíkọ̀tì àmàlùhọ́ fi dúníyà wal akhirah. ọlọ́run ní gbogbo àwọn yìí àbítọ́ ti àmàlùhọ́ iṣẹ́ wọn ti bàjẹ́ nù ní fi dúníyà láyé yà yìí bọ́bá dàrú kìí àmà wọn ní báńkì kan lọ́wọ́ máa. fàwùlà ìka ashabun nar. ọmọ náà irú wọn hàn fi khalidun wọn máa bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ìdájọ́ tọ́lọ́run dáfẹ́ ni ọba kò nù ẹ̀sìn ibùdó yẹn ti rí kápá ibùdó àdìsí tẹ́ àdìsí oṣù pàṣẹ di ìdájọ́ ọlọ́run ni ọgbọ́ àrídà ìdájọ́ orí dà yìí ọ̀rọ̀ kápá èèyàn máa ń bá dálà dínà wọn ní bá kó nù ẹ̀sìn wọn ni ẹni ẹwà kó túbá tí ọba ti wá túbá lẹ́kọ̀ọ́ wá kó túbá tí ọba ti wá túbá ẹ̀pá ọ̀rọ̀ ẹ̀pá ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnà ogun wọn ibi tí wọ́n wà nù ni àmọ́ bí wọ́n wà ní kí n sojú ọ̀nà Al-Qur'an làwà Al-Qur'an ni ẹni bá kó nù ẹ̀sìn tó sì kú tí ó padà síbẹ̀ tẹ́ kú fàáwà kàbírú ó sì kèfèrí tó fi kú ọgbọ́ ó sì é kú ni ayé bẹ̀kọ́ irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ wọn bàjẹ́ láyé báyìí alkiyama ọ̀pọ̀lọpọ̀ irú wọn sì ní inú náà ni wọ́n Ọlọ́run ti sọ bí tẹ́ni ọba jáde kó nù ẹ̀sìn ọwọ́ ó ti àwa ò ní ìdí ká pé àdìsí apá ẹyọkù mẹ́kù sí mbẹ́ wà man yartadda minkum an dinihi ọ̀kan tó kù man yartadda lòun àbí nǹkan ọ̀hún ẹ̀sìn man yartadda méjèèjì náà lọ́lọ́run lò wà man yartadda minkum an dinihi ya ayyuhal ladhina amanu man yartadda minkum an dinihi. ọlọ́run ní ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì òdodo ẹni ọba jáde kúrò nínú yín tó kúrò nínú ẹ̀sìn. fasawfa ya'ti Allahu bi qawmin. ọlọ́run ní bẹ́ẹ̀ bá tilẹ̀ ẹ̀sìn máa fasawfa ya'ti Allahu bi qawmin. ọlọ́run ní mú àwọn àjọ mi wáyé dá wọn. wọ́n máa nífẹ̀ẹ́ ọlọ́run wa yuhibbunahu. ọlọ́run náà ó sì máa wọ́n máa nífẹ̀ẹ́ ẹ̀yin mùsùlùmí wọ́n máa nífẹ̀ẹ́ ẹ̀yin àlùmọ̀ ẹ̀yin náà ó sì máa nífẹ̀ẹ́ wọn ìmọ̀fẹ́ lọ́nu kọjọ́ máa lọ wọ̀ ntọ́lọ̀ tó wí ni ọ̀nà méjì tó ti lu ọ̀rọ̀ rídà òun rè ntọ́sọ̀nù méjì ni pípadà méjèèjì ọgbọ́ ọlọ́run ní ẹ̀bálẹ̀ ẹ̀sìn máa tẹ kóònù ìsìlámù tọ́lọ́ jáde èyí tó fẹ́ lómi replace yìí àwọn wà nífẹ̀ẹ́ ìsìlámù jẹ́ lọ wọ́n nífẹ̀ẹ́ àlùmọ̀ jẹ́ lọ àlùmọ̀ sì nífẹ̀ẹ́ àwọn náà ọ̀hún tọ̀hún kẹ́ni bá kú mẹ́tọ́ bá yọ lè kú síbò míì ntí ọ̀yọ́ wọ̀ná yóò ṣe gbá kò sí pípa nù rẹ̀ níbo làwa ti rí pípa inú àdìs nǹkan kí nǹkan nu ànábì ò ní sọ bẹ́ẹ̀ ẹni ọba kóònù ìsìlámù bẹ́ẹ̀ bá pa ọlọ́run tó lè ṣe kó tó padà ọ̀pọ̀ àwọn tó kóònù ìsìlámù lójú ayé ànábì tí wọ́n di Nasara àtàwọn tó di Yahudi ọ̀pọ̀ wọn tó padà wọ́n dẹni tí ó padà lójú ayé ànábì padà lẹ́yìn ànábì bẹ́ẹ̀ bá ti wá pákó sí òkú mọ́nu ànábì yẹn ṣe pàyàpàyà ànábì yẹn ṣe mùjẹmùjẹ irú àwọn àdìsí ẹyọkùn mẹ́. àkàrà àwọn làṣẹ eléyìí kéwú fún bíbú ọlọ́run àbá nàbí
fún pípa. ẹni wọ́n bá bú Ọlọ́run abẹ́ni ó bú ànábì ó ti wà ṣe Ọlọ́run sọ pé ẹ pa àti tó ń tọ̀hún bá fẹ́ haraba wa nìkan ló kù. kí ni àwọn àbàtà kó máa bú ànábì kí wọ́n sáré yọ̀dà sí. àbọ̀rọ̀ yọ̀dà sí Ọlọ́run wo ni kí ni kan ànábì wo ni kẹ wá sáré yọ̀dà sí rárá. ẹni tó sọ pé ya Muhammad ẹ̀yìn dè kó bú ànábì nu ànábì sì ni wọ́n má pa Abdullahi ibùnú báyìí kò bú ànábì ànábì sì ni wọ́n má pa ẹni tí ó bá bú ànábì yọ kọ́kọ́ jáde nínú ìsìlámù náà tó bá jáde kó nínú ìsìlámù ní ẹsẹ̀ lè wá sọ ọ̀rọ̀ tí kódà lẹ́nu rẹ̀ tó ń ṣe Ọlọ́run ayé bẹ́ẹ̀ kọ́ èyí wọn yẹ ṣe nǹkan ó ti di méjì báwọn ọkọ̀ kú nínú ìsìlámù ó tún ṣe ṣìbáàbù ànábì ó bú ànábì ayé bẹ́ẹ̀ kọ́ nígbà tí a ti ní ẹ má pa torí kó kú nínú ìsìlámù ẹ lè pa torí kó bú ànábì àyàfi tó bá jásí wípé ó fẹ́ kógun já ẹ̀yin mùsùlùmí ó ti báwọn innama jasa'ul ladhina yuharibuna Allah báwọn lọ bẹ̀ yuharibuna Allah wa rasulahu an báwo. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله. ẹ̀san tẹ́ san fún ẹni tó jẹ́ pé yuharibuna Allah ń bá Ọlọ́run ó fẹ́ jà Ọlọ́run lógun wa rasulahu ó fẹ́ jà nàbí lógun yìí ní pé nbí tẹ́yẹ̀ tí ń ṣe dáwà wọn akógun wá báyìí ẹni ẹ bá wá gbámú nù wá wàyẹ́sà àwọn nàfẹ́lẹ́ àárín ní fasada wọn bẹ ba ìsìlámù jẹ́ máa ń lọ́wọ́ wọn kógun wá báyìí aláwọn fẹ́ báyìí jà ibi ẹ̀ ń ṣe wáàsí lọ́wọ́ abẹ́ nǹkan mọ́ntì lọ́wọ́ abẹ́ wà mọ́sálásí ẹ̀ ń kírun wọn aláwọn fẹ́ wá báyìí jà ẹni ẹ bá wá rí gbámú nínú wọn àni yóò kọ́ ta lóò ṣé wá rí eléyìí gan ta wí yìí ń jẹ́ ìlú Islam iná ni ń wà adájọ́ ni wọ́n gbé lọ sí mahakama sẹ̀ríyà adájọ́ kọ́ dín yẹn ní ọ̀wọ́ adájọ́ wípé ẹ pa nípakúpa torí kó kógun ja Islam ìlú tí Islam ń jẹ ọba tí ń jẹ lórí ń bẹ̀ ní láti lo sẹ̀ríà ní iná tó lè yìí náà kẹ́gbẹ́ wa lè yọ̀dẹ́ máa lè bẹ̀ ọmọ lérí àrárá o ti yẹ wọn ẹni wọn bá rí mú wọn sẹ̀ríà tí ó jẹnu wọn pa nípakúpa àbí kí wọn kẹ́yìn má gbà àbí kí wọn gé lọ́wọ́ kí wọn sì gé lẹ́sẹ̀ nípa sí ìpayọ̀ mìnàlá àbí kí wọn lé wọn kúrò ní orí ilẹ̀ ẹlẹ̀ kí wọn lé wọn lọ bùnmí èyí wọn máa jẹ́ ẹ̀sìn fún wọn láyé ọbádàl kìyàmà àdábùn àdìm ìyà tó dúró dè wọn bẹ nítorí sọ̀rọ̀ ọ̀rọ̀ pípanu ni àmọ́ pé ní wọ́n gbọ́ ànábì ẹni wọ́n ṣe kí ní ẹ wá pa àdìsí tó bá sọ yìí àdìsí wọn bàlújẹ́ yẹn ló lẹ́pa kátó wá pẹ̀lú tó jásí wípé kìí ṣe Islamic country o ti bá wọn secularity ni secularity fóònù yẹn wa secular ok ṣe fóònù secular ni wí lè wò nù dictionary bọ́ọ̀ bá bá mi ọba nù dictionary. má jà mí eléyìí máa fẹ́ jà mí dictionary yóò bá nù dictionary tí ọba wa bá ń bẹ̀ kọ́ padà wá sọ fún mi yóò dà fún barakallahu fi ìlú Islam kọ́ nílùú yìí o ti bá wọn ìlú tí ọgbọ́ ìlú tí tá a mí sí pọ̀ eléyìí ní ẹ̀sìn tiẹ̀ tọ̀hún lẹ́sìn tiẹ̀ eléyìí lẹ́sìn tiẹ̀ kódà àwọn tí ò lẹ́sìn rárá mẹ́yà yìí ọgbọ́ àwa gbọ́dọ̀ gbé ìdájọ́ ìsìlámù kóhun láàmà lò lérí kó wa ó lò dájọ́ ìsìlámù lérí kírísítẹ́nì ó lò lérí oníṣẹ̀ṣe ayé bẹ̀kọ́ ó lè lò bẹ́ẹ̀ tó bá jáde sí lọ bá gbé lọ́wọ́ ráfa díìsì rẹ̀ ń pamọ́ má yọ ó bá ti yọ ọ̀sàgbákò inú àdìsì kan ẹ̀bà nínú àdìsì kọ́sí inú àdìsì kan àdìsì ń sọ wípé àbúrò rẹ̀ lọ́gbà wà ó ṣé ma wọlé ọyẹ ẹsẹ tẹkibéer ẹni nga wa tẹkularisi nani barakallahu fikum ya kọ́ọ̀sì ọlọ́run jọlá albarka mo rẹ̀ bó sọ barakallahu fikum barakallahu mufti jakmal ebo mi wọlé o dúkọ́lá dọ̀lọ́m o jìnà barakallahu fikum ìsìdára nàbí bó ti rí nù ni naam ẹja máa lọ Abu Hurairah àdìsì kan tọ́gbà wa muttafaqun ala sihhati gbogbo àdìsì muttafaqun ala sihhati àgbákò rọlọ́pọ̀ mbẹ àdìsì muttafaqun ala sihhati àgbákò rọlọ́pọ̀ náà àwọn nǹkan kí nǹkan lè máa bá nù àdìsì muttafaqun ala sihhati àdìsì muttafaqun ala sihhati wọn náà wá wo ntí mẹ́mẹ́ ó ní Ànábì sọ pé ó ti bá wọn ó ní ẹnìkan ó ti bá wọn pé ẹnìkan ìrántí kíni àmọ́jẹ́ máa tọ́ bẹ́ẹ̀ ó ní bí ẹnìkan bá yọ sí ọ ó ti bá wọn ọ wá bá ọ ìtọ́lẹ̀ àlíká bighayri isnin ọgbọ́ bí ẹnìkan bá yọ sí ọ tí ọ wáyà ẹnìkan wọlé nìkan sọ fún ọ kó ń bọ̀ wá yọ ọ expect rẹ ọkàn dé bá olójì yìí ni ó ti bá wọn wàhásàfùtàhù ó ti bá wọn bẹ̀hásọ́ọ̀tìn ọwá mú òkúta pé ṣé mo ní ọwá ní tó fi wá ọ sọ fún mi tó fi ń bọ̀ pa ọlẹ́ lókò lójú fàfàkà àtà àyìnàwó ọwá yọ ojú rẹ̀ yọ ọyọbọ òkú bá lójú ọwá fọ ojú rẹ̀ Ànábì lájú náà wàhálà Ànábì lóní láìfi àkọlọ léwọnú àdísì mutafakwari ni wọ́n bá nu Bukhari wọ́n bá nu mùsùlùmí àdísì tó ní àlejò tó expect tí ọ̀sán wọn fóun bọ̀ wá ọkàn dọ́dọ̀ rẹ̀ ọkàn wọlé wá ni wọlé wá lágbàjá ta lọ wá ẹ̀yin náà ni wà kọ́dà jà lónìí tí ń pe fóònù yìí lọ́wọ́ wálá ìjàpọ̀ ọgbà tí wọ́n ní ọmọ bọ̀ wá tí wọ́n máa bọ̀ ni ọ̀fẹ́ dá fún ni ọkàn mọ́kò ni wọ́n máa gbé tó dìbò ẹ lọ gbá ọgbà àrókò lójú ojú ayọ̀ kéé ojú wọn o Ànábì lájú alẹ́ Ànábì ló ní problem. ṣe rí pé ó wọ́ọ̀dì ká máa apply. àbí ká apply là á káyè sínú àdísì sinakilu ọgbọ̀dọ̀ apply o ti bá wọn tẹ̀sítákì dìmùlẹ̀ akílá bí nàkìlì òun àlákàyè lọ́mọ fi yanjú rẹ̀ tí Ànábì lè sọ̀rọ̀ nǹkan báwọn àbúrò rẹ̀ lọ sí bàbá
lọ́ba tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdíìsì tí ń jù ọ̀dọ̀ àbúrò alẹ́ ti rí òun ní àwọn àdíìsì tó dọ̀tí àwọn àdíìsì tí ò bá làákà yìí lọ tí ó sì báyìí máa tó di òní lọ kò sì báyìí fárúmẹ́ntì lọ ẹ̀ nígbà tí sọ̀rọ̀ bá fárúmẹ́ntì lọ inú àdíìsì àbúrò àní ọ̀pọ̀ sí jù òun lẹ́wà bájú nù sọ̀rọ̀ Bukhari àti Muslim. ọ̀tá bùbà nàbì kò ní ànábì ní àlejò tí ó expect tó bá wá dé tí ọ̀gbá yìí sì ní abẹ́ni tí ọ̀gbá yìí sì ń tẹ wọlé ọkàn sílẹ̀ kọ́ wọlé ni ọ̀ sálámà tó fi wọlé ọ̀fẹ́ dáa fún ọ ní kọ́ kan lẹ́lọ́kù gbì lójú àbí kọ́ gbá ní ojú wa fọ́ ànábì ńlá jùlọ àlè òní lẹ́yìn fi tọ́ bá ṣe bẹ́ gbogbo àwọn àdíìsì yìí náà ká lọ lè yọ kú mbẹ́ kìí ṣe ń tà tẹ̀lé tẹ́lá dì í sí pé ẹni bá kú nínú ẹ̀sìn kápá ọ̀hún ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn míì wọ́n rí ìsìlámù gẹ́gẹ́ bí ẹ̀sìn terrorist ẹ̀sìn tí ò lójú àánú ẹ̀sìn tí ò válù ẹ̀mí èyìnbó bẹ́ẹ̀ bó ti rí ìpàdé ìsìlámù wọ́n válù ẹ̀mí púpọ̀ jù gbogbo nǹkan lọ wọ́n á máa du ẹ̀mí àwọn ní ìsìlámù gbà tí ìsìlámù du ẹ̀mí ń gba ẹ̀mí ń gbàkúgbà ni gbàmí lára pàyàdà ẹ máa yẹ èèyàn tí ń kó onú ìsìlámù bọ́ sílẹ̀ sí mi lójúmọ́ ni pàápàá jùlọ Nàìjíríà tàwa yìí láwọn mùsùlùmí wọ́n bá ti lọ wúrú ẹ̀dẹ̀ ọlọ́dì kírísítẹ̀nì wọ́n bá lọ wú àyèmáyé ọmọ wa ọmọ mùsùlùmí tí bàbá rẹ̀ bẹ mọ́sálásí kí wọ́n ó ti do nípa ó ti lọ lọ́sùn ó ti di gbogbo ẹ̀ ẹ̀mí lẹ́wà pa ẹ̀ nípa wọn ẹ wà bò lẹ́ti dá wọn padà sínú ìsìlámù èyí wọn ni ojú wọn lọ. náà ní ìsọ̀kalẹ̀ wa kó wọ́n gún ó ti gún agbára sa Mọ̀lánà Sheikh Adam al-allamatu Sudani al-allamatu Sudani al-allamatu al-alami àfà gbogbo ayé àfà tó mọ gbogbo kéwú tí ó kù síbi kan tó ní mímọ̀ tó pọ̀ tó kún títún sẹ́ tó wá láwọn ọmọ tó yanjú Rasulul ilmi òjíṣẹ́ mímọ̀ Mọ̀lánà Sheikh Adam sa ǹjẹ́ a lè rí ẹ̀ṣẹ̀ kankan ká tí Sheikh Adam lọ́rùn tí Sheikh Adam ṣe ọmọ Nàìjíríà tí wàhálà fi pọ̀ tó báyìí ǹjẹ́ a lè rí ẹ̀ṣẹ̀ kankan ká tí Sheikh Adam lọ́rùn ṣe ilẹ̀ Yorùbá ǹjẹ́ a lè rí ẹ̀ṣẹ̀ kankan ká sí Sheikh Adam lọ́rùn nílọrin àbí gbogbo ayé generally tí wàhálà fi pọ̀ tó lé Sheikh Adam lójoojúmọ́ Sheikh Adam ẹni tí ó sọ dáadáa Sheikh Adam ẹni tí ó sọ dàkejì ǹjẹ́ a lè rí ẹ̀ṣẹ̀ kan ẹyọ kan péré pé tí Sheikh Adam ṣe fún Nàìjíríà àbí fún lọrin àbí fún ilẹ̀ Yorùbá àbí fún Áfíríkà àbí fàgbà ńlá ayé rẹ̀. ayi alẹ́sẹ̀ tí Sheikh Adam ṣe. ok òun ló wá bí eléyà bí. Sheikh Adam ní ẹ̀ṣẹ̀ ẹja sọ ẹ̀ṣẹ̀ tí Sheikh Adam ṣe ni. Hayakumullah. bá a tọrọ àforíjì rẹ̀ àlérí. jalla jalalu. bá a Sheikh Adam tọrọ àforíjì rẹ̀ àlérí kí wọ́n fún lẹ́ẹ̀ sample kan lẹ́sẹ̀ tí Sheikh Adam ṣe àwọn èèyàn. ok sa. èyí tó ṣe wọ́n lọrin èyí tó ṣe wọ́n lẹ̀ Yorùbá ó ti wá wọn a sọ. ok ó dàbẹ́. nílùú tá a wà yìí láti lọrin ìdílé Yorùbá ìwọ náà wo dáadáa ta ló ń tọ̀hún tí ó lówó nínú fámìlì tọ́lọ́ wọn bùn lówó tí ó bùn lásìkò tí ó wà lóun fẹ́ kọ́ ilé àlàpà tí ń bẹ ń fámìlì kóun fẹ́ tún kọ́ ní tuntun tí wọn ò nípa tí ó ní dọ̀tálé ẹ̀jẹ̀ tí Sheikh Adam ń sẹ̀ wọn nù ni àwọn bàbá tí wọ́n ti lọ torúkọ wọn ti lọ tí ọjọ́ ti gé ní orúkọ wọn omi sẹ́ńtúrì ti gùn omi 50 ìlàjì sẹ́ńtúrì ti gùn mẹ́ ní 50 ìlàjì sẹ́ńtúrì ẹni wọ́n bá lo sẹ́ńtúrì bọ̀ wá tẹ̀ lórí 50 táwọn míì bá yẹsẹ̀ dé tó ń tọ̀ wọn bá kó mẹ́tàn ìrántí rẹ̀ ọlọ́ ìrántí mi ní wà lẹ̀ bàbá yìí lọ́wọ́ adé èyí ò ṣe dédé àwọn ilé àkọ́kù ilé àlàpànú ni bàbá yìí lọ́wọ́ adé lọ́wọ́ ni mo fẹ́ tún gbogbo ilé kọ̀ọ̀kan kọ́ gbogbo ilé àwọn àfa kọ̀ọ̀kan nílẹ̀ yìí tí ìmọ̀ ti fẹ́ wó ń bẹ̀ wọ́n fẹ́ gbé dìde ìrántí wọn ti fẹ́ wó ń bẹ̀ wọ́n fẹ́ gbé dìde àwọn èèyàn ti fẹ́ gbàgbé pé àfa lóbi ìlànà wọ́n fẹ́ sọ bẹ̀rẹ̀ àfa ẹ mú ọmọ kan wá ń bẹ̀ kọ́ wá kéwù ní kéjì rántí bàbá wọn ẹ mú ìtàn wa wá ẹ sọ ìtàn wa gbogbo ìtàn tí Sheikh Adam sọ nílé kọ̀ọ̀kan kò sí ìtàn kan tí bàbá rò lérí inú ilé kọ̀ọ̀kan àyínà ni bàbá ti gba ìtàn èyí tí wọ́n kọ kalẹ̀ wọ́n wá tún lè gbé báwọn àgbàlagbà tí wọ́n tún máa àsìkò náà àbáwọn tí wọ́n bá àsìkò náà wípé wọ́n bàtàn báyìí nílé báyìí ẹ bá wọ́n wò ṣe bẹ́ẹ̀ lórí wọ́n wá wò ṣe bẹ́ẹ̀ lórí ni bàbá wa ń sọ ọ́ di wọ́n dá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí bàbá gbà tàn wọn tó yẹ pé wákà ni wọ́n bá nìtàn wọn bàbá sì rọ lárúbáwá sí wọn lẹ́nu àwọn lárúbáwá rò pé àwọn bàbá òun ni wọ́n máa kéwú débẹ̀ ṣé Adama ló sì rọ lárúbáwá sí wọn lẹ́nu kọ́dà ẹni tí ṣe Adama ní ọkùnrin àmọ́ mórí ẹyọ kan akọ̀ṣẹ́ bá bí ẹyọ kan méjì ẹyọ kan ọ̀hún bí ọ̀pá mọ́sí ni bàbá ti rí wọ́n sì mú jáde wọ́n fi hàn àwọn lárúbáwá bàbá sì tún bó ti yẹ kún ṣe wọ́n tún ọwọ́ náà ṣe báwọn alábàá náà fi máa wípé inú ẹni tóun náà mú kálàmù kọ ẹsẹ̀ òun ní méjì ẹni báyìí náà bẹ́ẹ̀ Allahu Akbar. gbogbo ìdí ìrántí gbogbo àwọn táwọn yìí tó ti wó ẹni bá ti lóun fẹ́ tún ilé àlàpà tó fẹ́ wó tó lóun fẹ́ tún kọ́ yọ lọ́ta ẹsẹ̀ nù ni ọgbọ́ ẹsẹ̀ nù ni ní tilẹ̀ yìí èyí dé gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá náà èyí ò jẹ́ ẹyọ kan àbí ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé kéwú tí Sheikh Adam gbédé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì nù ni bí wọ́n ti bu kéwú fáwọn èèyàn jọ̀hún bàbá ọmọ kéwú yóò bí ọmọ rẹ̀ yóò fẹ́ yàwó ń kéwú lọ́wọ́ yóò bí máa àkọ́bí ń kéwú lọ́wọ́ yóò bí kejì ń kéwú lọ́wọ́ yóò bí kẹta ń kéwú lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ náà tún wá wọlé kéwú àti bàbá àtọmọ wọ́n tún máa wá lọlé kéwú. àwọn ń lo àdìsí àlè ilmu minal mahadi ila lahadi àdìsí wọn làwọn ń lò nígbà tí Adamu dé sí Adamu ni ẹmọ ọmọ yín wá ní ọdún mẹ́rin kò sáà fàtọ sọ bẹ́ẹ̀ kò sáà fàtọ yẹ sí Adamu nìkan fọ́ọ̀sì àfa àtọkọ́kọ́ yẹn ń kéwú ní ọdún mẹ́rin tó sì dà àfa àti lárúbáwá ń tọ́ka sí pa àfa àgbàlù náà àwọn sẹ́wọ̀n ṣùgbọ́n sàádà ìtìdáyé níbẹ̀ lọ́wọ́ wọn nursery school ni wọ́n ní lọ́wọ́ sẹ́wọ̀n ṣùgbọ́n nursery school sàádà ni wọ́n ní lọ́wọ́ wọ́n jọ àwọn professor ti bẹ́ẹ̀ lọ wọn ò bí kò sọ́tọ̀ tani sọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n ṣùgbọ́n baba sẹ́wọ̀n Suleiman Alhaji ìtìdáyé ni wọ́n ní lọ́wọ́ nursery school ni wọ́n kà lọ́dọ̀ Sheikh Adam tí Adamu ní kọ́ wọn nursery wọ́n sì bá àwùjọ àwọn lárúbáwá mu tí wọ́n bá àwọn lárúbáwá fi gagbága mo fi sọ̀rọ̀ sẹ́wọ̀n ṣùgbọ́n wípé ta ń tó bẹ́ẹ̀ àfa àwọn olóòpòdùsì ọmọ kéwú tó tó sẹ́wọ̀n ṣùgbọ́n ẹ mú ọmọ kéwú àfọ̀ wa nínú àwọn tí wọ́n jọ lùgbàdàn káwa mú kí ni ntajà tu ẹ̀ kí ni ntajà tu sẹ́wọ̀n ṣùgbọ́n káfí wọn ra wọn kí gbogbo kálukú bá wò káyọ̀ wò ilé ọ̀rọ̀ ìjà kọ́ níjà ẹ jẹ́ a máa fi tó ń kálukú ṣe ká máa fi ṣe debate ká sì máa mú hújà jù wa ká sì gbọ́dọ̀ parọ́ a sì máa mú evidence wa ẹni tí ó bá ti sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ mẹ́rin wa ẹni tó hàn sẹ́wọ̀n ṣùgbọ́n ọwọ́ kìtàbà wọn Sheikh Adam ni wọ́n fi jọ irú ọwọ́ òun ni Sheikh Adam yáyá mú wọn bá ń kọ nǹkan ẹ̀ máa rí Sheikh Adam bí nǹkan wọn tán kọ wọn mú ọwọ́ wọn nù ni gbogbo àwọn afáàtọ̀ wá sí Adam lùgbà wọn kọ tíra wọn mú wọn kò sí àfáàtọ̀ wọn tíra kọ Sheikh Adam nìkan náà lọ́mọ tíra kọ gbogbo lẹ́yìn ìgbà tí Adam wa kọ ìmọ̀ kan lórí lẹ́yìn ìgbà tí wọ́n kọ tíra tí wọ́n kọ tán ni wọ́n ẹsẹ̀ ń sílẹ̀kùn rẹ̀ fún àwọn èèyàn lókàlùkù náà fi mọ bí wọ́n ti kọ tíra bàbá ló fi bẹ́yàn tí kọ tíra hàn wọn
làwọn tó rí padà rí tíra kọ nígbẹ̀yìn ló kálukú náà padà rí kọ làwọn náà fi pé tíra tí bàbá àwọn ṣe kó tó lọ ni Sheikh Adamu lọ́la bàbá ní èmi ni mo sí ojú ọ̀nà tíra alẹ̀ pẹ̀lú wàhálà ìyìn lẹ́nìkan wájú tí mo kọ́ sí kò sẹ́ni tó bá ń sọ háhà rẹ̀ kò sẹ́ni tó bá ń ṣe tẹ̀ǹkì àtẹ̀sọ̀ ìwà tẹ̀ǹkì kò sí ìyìn lẹ́nìkan tí mo lè gbé fún pé sẹ́ mo rí ṣe ta ló máa tó wọn dépò tí wọ́n gbé fẹ́ nìkan pé sẹ́ mo rí ṣe bàbá ní a máa sọ̀rọ̀ àkọ́ ikú eré ẹlòmíọ̀ kan dàrú yóò máa bínú mo fi sọ pé ọ̀rọ̀ ń bẹ tá a bá tú mi lẹ̀ ẹlòmíọ̀ gbé pọ́ìsì jẹ kọ́lá kò ní ṣe é gúnbẹ̀ ọ̀rọ̀ náà ni Sheikh Adamu náà láàròyìn ìròyìn Sheikh Adamu yóò sì bí ẹlòmíì nínú débi wípé kò ní má gbà tí ó kò sí kànga ni wọn bẹ́ẹ̀ mo sọ fún ọ Sheikh Adamu má pọ̀ kọjá báwọn yàtọ̀ fún pé èèyàn jẹ́ èèyàn wípé Ọlọ́run pè wọ́n léèyàn ó fún wọn ní ó star wọn star Sheikh Adamu kìí máa ṣe star jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ kìí máa ṣe star nulẹ̀ kìí ṣe star dúgbò kìí ṣe star lu star yìí ni bẹ́ẹ̀ bí afá Adamu sọ̀hún ọmọ bàbá Ìmámù Ọ̀yọ́ tàná Ọlọ́run bá wa kẹwàá kọ́sà náà fà náà ibẹ̀ rí tí ó lọ láìbírì wọn nílẹ̀ Lárúbáwá Nazari tọ́lọ láìbírì wọn ìwọ̀n lọ lè mú àwọn tíra Sheikh Adamu tí ń bẹ mọ́tàbà wọn lọ ìwọ̀n fi hàn àwọn Lárúbáwá pé kí wọ́n sọ̀rọ̀ pẹ̀ àwọn Lárúbáwá ń sọ̀rọ̀ nípa Sheikh Adamu ẹ mú tíra àfáà mi wá tí wọ́n yọ jáde mẹ́ wọn kálukú náà gbé fídíò lọ bẹ̀ kọ́ lọ mú tíra àfáà mi wá ọmọ challenge òun rè wọn kálukú ọlọ kó gbé kọ́ lọ wọn náà ṣe fídíò lọ mú tíra àfáà mi wá nínú àwọn tí wọ́n lò gbà pẹ̀lú Sheikh Adamu lánàá. Allahu Akbar. ẹsẹ̀ kanu ẹni ọba ti rí báyìí ó ti ṣe àwọn èèyàn. àmọ́ àforíjì àti báwọn tọrọ àforíjì. ọ̀sáforíjì yóò ti máa lọ́nu tàbí àwọn ọlọ́run fìdí. ẹsẹ̀ sí Adamu ṣe wọn nánu. Allahu Akbar. ọgbọ́n àfa kọ́sìm ẹsẹ̀ nù ni. àwa tí kéwìn náà làwọn náà ké ìwọ àṣẹ tó ju wa lọ ẹsẹ̀ ni. àwọn alẹ́ tó ti fẹ́ wo ìwọ àṣẹ tó gbé dìde ẹsẹ̀ ni. ìrántí àwọn tó ti lọ táànù kan láti máa tààrò ká gba àgbàgbé wọn ìrántí tiwa ní òkú wọ́n wá dé òsì jí ìrántí wọn ayé tó wọn dúkú náà jù wa lọ ẹsẹ̀ ni. Allahu Akbar. tí bàbá ti wá kú bàbá ń wí pé gbogbo àwọn afáàtàn àlebáfà kí ni wọ́n máa kà wọ́n àlebáfà alágbájá àlebáfà àwọn yìí wọn àlebá wọn bàbá yìí ti jù wọn lọ. bàbá tún wá ń pè àwọn òlè bá wọn. wọ́n ṣàráfà wọn wọ́n sì ń polongo wọn fún alábáwá pé àfáà yìí wọ́n jù wá lọ àlebá wọn eléyìí àlebá wọn alábáwá òkúkúrà kọ́lẹ̀ wọn ò sì mọ̀ wọn àmọ́ kí mọ̀ bí Sheikh Adamu ti tó lọ́dún wọn mọ̀ kẹ́ táwọn eléyìí tó ju ìwọ yìí lọ bó ti tó yìí wọ́n gbé ìyún lọlẹ̀ Lárúbáwá. ọgbọ́ ẹni bá ti láwọn tàná seun àwọn tí ń bọ̀ lọ́lọ́ sọ fún un dàpọ̀ seun. Masha Allah. bí àbárò wọn ní sọ pé seun nǹkan rẹ̀ Ọlọ́run ti sọ pé seun ọ̀dà Ọlọ́run sọ pé seun dá. Alhamdulillah. bí ọba rí bẹ́ẹ̀ ni ẹ wo yí ẹnu tán ti fẹ́ fi gbá dáwùlà Sheikh Adamu bọ́lẹ̀ wàláhì kò lè bọ́lẹ̀ torí kò pa dáwùlà tàná rẹ̀ ọ̀nà àrò dáwùlà ni. baba Sheikh Adamu bí àníyàn wọn dáadé baba lọ́la ọba lúrọ̀ ní jẹta baba sẹ́wọ̀n sọ́rọ̀ kanẹ́ẹ̀lì káṣẹ́ ṣe ewúlẹ̀ kan náà ṣe yíkù wàláhù yá sí mú káàkiri baba tó ní látàkáfù dára káwọn wàlá hawla wàlá quwwata níjọ́ tí ará Ìlọrin tí wọ́n lẹ́n tí èsè ti baba ọba jẹ́ tamọ́ wọlá tí wọ́n ń pè wọ́n wípé baba ọba jẹ́ tam bẹnu ẹgbẹ́ múlẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ inú okò tára Ìlọrin lẹ́mọ́ ni wọ́n lẹ́mọ́ baba jẹ́ ta tó jẹ́ pé wòlíì Ọlọ́run ni ẹni Ọlọ́run ni olùsìn Ọlọ́run ni oní ìbádà ni ará Ìlọrin sì lẹ́n tí ó ṣe tiwọn ma wàlá torí kíni torí pé wọ́n lé wọn tí wọ́n bá wọn torí pé wọ́n na gbogbo nǹkan sí baba náà tí iṣẹ́ àwọn ẹni Ọlọ́run ti ń bẹ lára baba náà níjẹta tí òjò dọ́dọ̀ wọn ni bẹ́ẹ̀ wọn bá wà nínú ẹgbẹ́ múlẹ̀ á sì wá pàtí òní kú wọ́n wá sí bẹ́ẹ̀ wọ́n pè wọ́n bẹ́ẹ̀ èyí wọ́n káàkiri ìhun ni wọ́n gbé kọ́ sí mu. ìjọ tí bàbá wa ọba jẹ́ takú ó wá ń retí wípé ẹ̀hẹ́n torí wípé ẹnu ẹgbẹ́ tó wà kò ní fèrè sùn nínú ẹgbẹ́ tó wà kò ní fèrè sùn mọ̀nà Sheikh Adamu sì máa wípé bàbá àjẹta wọn lẹ̀ mọ́ wọn ni ẹni Ọlọ́run ni wọn kò sí àwọ̀ kẹ́kẹ́ nínú tí bàbá àjẹta fi lo ayé wọn wàláhì àdúrà wọn fi lo àtàwọn ẹni Ọlọ́run àtàwọn afá bí bàbá tó ní ìtì ń lo bàbá àjẹta náà lò abára lọ nílẹ̀ òkú máa ń jọ náà ó ti wà bàbá Sheikh Adamu lọ́wọ́ àfọ̀ ọmọ fara lọ ni wípé ẹ̀yin ará lọ ni tọ́ ọba wa lókù yìí ó ti bá lẹ́nu bàbá Sheikh Adamu jọ náà wípé ọba wa Zulkarnain ó kú bí àwọn bàbá rẹ̀ ti kú bàbá rẹ̀ mi ti kú wọ́n wá ń kagbọ́ àwọn lọ́wọ́ lọ́wọ́ lérí ìsìlámù náà ni òun náà ló lò tó fi lo ayé rẹ̀ òun náà ló sì kú lélérí ń lọ ń pípé eré ni gbogbo nǹkan rí gbogbo ẹ̀ ló pé Sheikh Adamu lọ fọ kínní yẹn ló dójú ti àwọn ará Ìlọrin jọ náà tí wọ́n ń wò wípé àwọn fẹ́ẹ́ máa tẹ́ lu bàbá ti jẹta lérí tí èsì tiwọn. Allahu Akbar. Masha Allah. ọgbọ́n Hayakumullah. orí kan tó yẹn wọn náà àmọ́ ẹsẹ̀ ní fáwọn ni. Allah. àwọn táwọn àwọn gbà bẹ̀yẹn máa sọ̀rọ̀ sí bàbá tòní. wọ́n gbà bẹ̀yẹn máa sọ̀rọ̀ sí bàbá ti tòní. Hayakumullah. bàbá Sheikh Adamu fọ wọn máa pè é ní rí dọ̀tí fi rẹ́ ẹni tí ò sí dọ̀tí lára rẹ̀ la ẹni gbà. Allah jalaluhu. ọ̀sẹ́ni wọ́n fẹ́ràn bàbá ọba àjẹta tó Sheikh Adamu. Allahu Akbar. bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ọ ọ̀sẹ́ni ó nífẹ̀ẹ́ bàbá ti jẹta tó Sheikh Adamu. Allahu Akbar. ara gbogbo yìí náà ara orí tán ṣe fún wa ní sẹ́bàá náà sórí wọn fún ara lọ ni wọ́n ṣe fún ọ̀gbọ́kọ́ sí ọ̀kan túnú bọ̀lá náà Sheikh Adamu wa tóbi kó kọ̀kọ́ jábẹ́ Masha Allah. a máa sọ̀rọ̀ bàbá a sì ní sọ tán Asọ̀túnsọ ni Asọ̀tán. wọ́n ní àwọn olówó nígbà náà bàbá ó sì wọ̀ bí ọwọ́ bàbá nìkan lọ sọ́nù àwọn àfa wípé ẹ máa bí yẹn ṣe pọn olówó léwu tọ́lá lọ́run lẹ̀ tí ó fún mi ó tó fún mi ní tó fún mi èyí tó fún mi yìí sì pé mi Sheikh Adamu ní gbogbo wa ni máa sọ fọlọ́n pé wọ́n má fún mi lówó yẹn wa sọ àfa àtòwí bẹ́ẹ̀ náà tán jùlọ ìgbà pẹ̀lú Sheikh Adamu tó sì lánà sọ́kùn wọn fẹ́ wo mo jáde ìgbésí ayé Sheikh Adamu dáa púpọ̀ ẹni tí ó bá Nàìjíríà tí ó ṣe rire àbí kọ́kọ́ ṣe irú ìgbésí ayé kó lò bẹ́ẹ̀ ẹnu tí wọ́n kàn pé wọ́n lágídí Sheikh Adamu ní bàbá ní mo lágídí mo ní bàbá ní mo lásà mo ní bàbá ní lójútì ẹni àmọ́ lórí òdodo lágídí wọn lórí òdodo ni àṣà wọn lórí òdodo láì lójútì wọn wọn èyí pè yín òun ní àwọn yàrá wọn ni wọn bá ní mo ní gírí máa ń káyọ wọn máa mo gírí máa ara mi torí kídọ̀ tí wọn bá rẹ lánìí wọn ò sì jẹjẹ kú jẹbẹ nílé tẹnìkan orí nǹkan kan tó sí wọn la wàláhì súnmọ́ bí láhì lẹ́dílá ìlàhà ìlàhà orí méjì àmọ́ wáyé lórí ayé mọ́ wáyé kò sí ẹnìkan tí ó bú sí Adamu tí ó wà ní evidence ẹ̀yọ̀kan wa wàláhì arabu ni àwa lè sọ ẹgbẹ̀rún àwa lè sọ ti ẹgbẹ̀rún yàn láti mú evidence wa kò síjà níjà a máa sọ
a máa fọ Sheikh Adam mọ́ níbi nǹkan tí wọ́n bá dà sí wọn la. Hayakallah. Àmọ́ kò sí bọ́ọ̀ ti bú Sheikh Adam tọ́ mẹ́rin wá kò sí. ẹni bá wá ní ẹ̀rí evidence ẹ̀yọ̀ kan kọjá de mo lè sọ ọ̀rọ̀ mẹ́ta tí mo evidence wa àmọ́ ọ̀rọ̀ mẹ́ta tọ̀ yóò da gbogbo olúru summa billahi alladhi la ilaha illa huwa yóò fọ ìlú. Hayakumullah. ìlú òní tòrò kọ́dà omi ìlú òní fara rọ mọ́. Hayakumullah. Àlùbáríkà sí wa níbi kò sí ní bàjẹ́. ẹ̀ bọ́n ọlọ́pàá ti kíní kan fi sẹ́yìn èyí tó fi kọ́rùn èyí tí ń bẹ lẹ́yìn ju èyí tí ń bẹ wájú lọ. ọ̀gbọ́n kọ́sí àmọ́ àsìkò tá a wà yìí asiru kìtàlí kọ́ àsìkò jà kọ́ asiru làhàbì kọ́ àsìkò ogun kọ́ asiru lẹ́htijaj ẹ̀rí ntọ́ ọba fi bú àfa wa ọmọdé wa Masha Allah. àwọn àyẹ̀nà rẹ̀ pé bó ti rí ni a níbùyàn akramakumullah wa habibakallah a níbùyàn kò sẹ́yẹ̀ bú àmọ́ àmọ́ sọ kàṣọ́ yìí tó ti bẹ wọ́n ti máa pé ogun tí ń fa wàhálà inú ojú pé àwọn kàṣọ́ yìí tó ti bẹ lára sí Ádámù tí ń jáde lẹ́nu wa níjọ́ mo sọ̀rọ̀ darú olóòrùn ọ̀rọ̀ darú tí mo sọ ó ti bá wọn ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn bínú púpọ̀ wàlẹ́ alùpùpù wa bẹ́ẹ̀ ló sì di gbogbo ọ̀rọ̀ tí mo sọ mo ní Sheikh Adam mo ní lẹ́yìn Usman ibn Fodio Sheikh Adam náà ló kù ntọ́lọ́run fún wa Nàìjíríà mi méjèèjì tó fún wa nánu mo lọ́lágbá kó fún wa lómi kò ní fún wa lómi mà mo ló ti wá ọmọ Yorùbá tó ṣe tíra tọmọ Haúsá tí kì í gbà pé èèyàn ń pé Yorùbá Haúsá kàwá kùn kankan nígbà tí Adamu dé Haúsá tó máa pa àná mbẹ pé Yorùbá sí lójú Haúsá tẹ́lẹ̀ nígbà tí Adamu dé wọn tó máa pa mbẹ ní mọ́lá Nasiru Kabara èmi sọ gbogbo tó fi kí sí Adamu àti gbogbo tó fi pè wọn. àbá òun náà fi rú ẹ̀rù yẹn rí ṣáájú títí dòní náà wọ́n tó máa fi rú ẹ̀rù yẹn nìkan wàhídù asiri yìí ni Usmanu ní mọ́lá Nasiru Kabara pé gbogbo àwọn afáàsì pọ̀ngbà náà ó ní ọlá tóun gan ọlọ́gà wa yìí mọ́lá Nasiru Kabara pé sí Adamu wípé òun làṣọ láàrin wa tẹ́nìkan ò tó nínú wa bí àfáàlẹ̀ Yorùbá ò bá pè bẹ́ẹ̀ wọn ò ní pè bẹ́ẹ̀ torí pé wọ́n sojú wọn bí wọn ni wọ́n sì tún lo ayé bọ̀ káwọn tó dé yáà sí wá dé tí wàá fún ojú wa lọ fún àkóhun nìkan làṣọ láàrin wa èyí náà ń bẹnu gbogbo wàhálà. àmọ́ ẹ̀ṣẹ̀ tí ara kò sẹ̀wọ̀n nù. ẹ̀ṣẹ̀ tí wọ́n sẹ̀nu ni. ṣé dáadáa ti wá dẹ̀ṣẹ̀ ní báyìí. ẹ̀gbọ́n wọn pé bíire bá dibi ìpàdé dọ̀. yóò ní wọ́n ṣe wọn ò ní ṣe ìga bíire bá dibi ìpàdé dọ̀ yóò bá ní kọ́ ọ̀rọ̀ Yorùbá ni. ọgbọ́ agbọ́njẹ́ bàbá. èyí ẹlẹ́ẹ̀kejì baba alágége tòní náà tó wá sẹ̀. Adamallahu hayatahu kí lẹ̀ṣẹ̀ tí ẹ̀sẹ̀ mòdìrún àti tíyàrá mọ̀tún baba alágége tòní náà tó wá sẹ̀. àwọn náà tó sẹ́. bẹ́ẹ̀ni kí lẹ̀ṣẹ̀ tí wọn náà. ẹ̀ṣẹ̀ tí wọn ni wípé èyí ṣe ń gba bàbá rẹ kú Ọlọ́run fèrè jìmọ̀ bí n ti ń dákú ti ń wì ní táwọn ọ̀tá ọmọ wí ní sọ̀hún èyí ṣe ń gba bàbá rẹ kú táàrò wípé dáwùlà bàbá rẹ yọ wọ mi omi ìlà tún nàró ìwọ ètò tẹ́tọ̀ tún nàró ẹ̀ tó jàrá yìí ti wá sí ma ẹ̀ṣẹ̀ tí bàbá alágége tòní sẹ̀wọ̀n nù ẹ̀wọ̀n nígbà náà wọ́n sẹ̀wọ̀n tí wọ́n sẹ̀wọ̀n kọ́sìm wọ́n sẹ̀ wọ́n sẹ̀ àfa wá sẹ̀ ẹ̀ṣẹ̀ òun sì ní kọ́ta foríjì òun náà tún láforíjì òun wọlé foríjì wọn. Allahu akbar. ètò ìbílẹ̀ foríjì wọn ni kọ́ dáwọ́ sẹ́dúró iṣẹ́ òsì lè dúró wọ́n lè foríjì wọn. àtàmọ́tì láì kedere. nítorí kan adùn máa ní pé àtẹ̀sí bàbá tànásẹ̀ àti bàbá tòníṣẹ̀ ó ti bá wọn ọwọ́ lápá kankan orí fún pọ̀sí ẹnu ẹyọ kan tí mo kàn rí mẹ́rin nù ni. nígbà bàbá tó bá tó bí sí Ádámù ẹwú sí Ádámù ṣe lu ayé tó hó ni wọn á kú tán kọ́ ọmọ ó sì dìde kó jòkó lérí àga tí wọ́n rò pé bóyá dáwùlà ó tún bọ́ síbò míì kọ̀ wá bọ́bò míì continuity wa ń bá part 2 òun là ń wè. Allahu akbar. ó wá dùn ó wá dùn kì í ṣe bẹ́ẹ̀ jagunjagun. ó wá dùn bàbá ojúkọ́lé oṣó lọ. kọ́sì ẹ̀yin ní tọ́ fún yìí bẹ́ẹ̀ni alójúkọ́lé oṣó lọ. patu la ń wò yìí. kọ́lé oṣó 2 million views lójúmọ́ bàbá alágége 1 billion views. yọ̀dà fún ọ patu ń sìn ní ọgbọ́ fíìmù òde ẹniwẹ̀ to be continue tó ní. Masha Allah. patu ń tún wá dùn ju patu wà lọ. ìpolongo Sheikh Adamu wà lágbára tí Sheikh Adamu ọba ajá sí wípé bàbá alágége tòní yìí ni wọ́n bá fi ilẹ̀ pẹ̀lú mímọ́ bẹ́ẹ̀ bá ní kò sí mímọ́ kọ́sìm bí wọ́n sí mímọ́ àyíká ò sí lò bẹ́ẹ̀ ni yóò ti parẹ́ tí ò ní hu ọgbọ́ pẹ̀lú mímọ́ pẹ̀lú wà pẹ̀lú ìjẹni Ọlọ́run pẹ̀lú ìráyésá bí bàbá tàná ti ráyésá àti àìní gba ìgbàkúgbà bí bàbá tàná ó sì gbàgbàkúgbà ọba ẹ̀tẹ́ bàbá tó ní bá gbàgbàkúgbà ni mọ́tàsí ó ti bọ̀ lọ ọgbọ́ bàbá tó ní náà wá dúró bí tàná ti dúró wọ́n wá ń tún iṣẹ́ tàná sí gbogbo bíúdì gbogbo ọwọ́ bàbá tàná ti bẹ́ẹ̀ wọ́n wá tún un sí ó wá di tuntun padà. mọ́tàsí àní mo ti sọ fún ọ kọ́lá bí wọ́n ti mọ́tàsí secondary school àní mo sọ fún ọ pé ìtìdáyì ní mọ́tàsí ti bẹ̀rẹ̀ àwọn tó gba sàádà ìtìdáyì àwọn ni wọ́n kọ́ àwọn tí wọ́n di àlìjànnú mímọ̀ lónìí táwọn gba professor lónìí àwọn sàádà ìtìdáyì àwọn nursery school àwọn nursery school àwọn tó gba certificate nursery school àwọn ni wọ́n kọ́ àwọn tó di professor lónìí. Masha Allah. à ń sọ̀rọ̀ ìtìdáyì à ń sọ̀rọ̀ secondary school ọ̀rọ̀ secondary school lánàá yìí secondary school sí Adama jamiu awoloto. baba secondary school sí Adama jamiu awoloto jamiu awoloba sọ jamiu àtọ́ba sago nǹkan kìíní yẹn ọ̀pọ̀. sàádà ìtìdáyì Sheikh Adam sàádà awoloba. kò sí òun ló bí gbogbo àwọn professor lónìí. Masha Allah. professor òun ní onígbà náà wípé lónìí nínú àwọn tó kí wọn dá sí tí onígbà náà pé ọwọ́ sí sùkúlù sí lára wọn. àwọn sí sùkúlù tún kọ́ àwọn àwọn yìí wọn di professor lónìí. ọmọ wájú kó tó wá mẹ́yìn kéwù. ọmọ wájú ó sì mẹ́yìn. ṣé o sùkúlù lù. baba alágége tòní. Damallahu hayatahu. kọ́sìm. Hayakumullah. èmi lánàá wípé kí wọ́n sọ àfáàwò lánàá táwọn àtàjọ olùgbà pẹ̀lú Sheikh Adam tó wá nírú ọmọ baba alágége tòní. ẹ̀ kí wọ́n sọ lánàá. ẹ̀ ń gbà wọn aṣọ ọ̀hún tí ì wá rí un ẹlòmíràn wá béèrè evidence. òun náà kún lẹ́yìn. bẹ́ẹ̀ni ẹ bá kì í ọ̀gá. talẹ́ni náà lónìí tí wọ́n ń polongo kí ayé bí wọ́n ti polongo baba alágége tòní bọ́ bá dé ní mídíà nísìn àbí balimalaye ìnàró ó nà sọ. ẹ mú orin mi wá fún ẹlòmíì yàtọ̀ sí àdúgbò nìkan ẹ mú orin kan wá fẹ́ lómi náà tí ń lọ lórí mídíà. ìkànnì àwọn akéwù wọn lọ sóde sa wọn lu bẹ̀m̀bẹ̀ wọn sábà wọn fẹ́ jẹun wọn lu bẹ̀m̀bẹ̀ wọn sì gbé orin sàbàbà náà wọ orin náà nínú bẹ̀m̀bẹ̀ ọ pa àwọn tí ń fa kíní fèrè náà bẹ̀m̀bẹ̀ súnmọ́lá bẹ̀m̀bẹ̀ bọ́ba ti kàkàkí bọ́ba ti mú kíní kàkàkí bọ́ba dé ó dìgbà tó bá dá fọmù dírù
owó tó máa dé yóò máa gba owó ni ìwọ wà ń bì kankan kan dákọ̀ mùdírù lásán wàláhì ó gba owó ni ó ti bá wọn nǹkan wá sí Qasim lórí social media láyé ilẹ̀ ọjọ́ kan ò ní mọ́ kámá rẹ̀ ni tí ó mú ẹnu lé mùdírù àtẹni tí ó mú ẹnu lé Sheikh Adam kò ní bẹ́ẹ̀ bọ̀ mi. kò sí àfa àtàwọn láyé lónìí tó tọ́jọ́ máa fa àtàná lórí tọ́jọ́ máa fa àtàná tọ́ wá ń wo lónìí tí wọ́n rẹ̀ wá tó bàbá lágége tòní. kò sí kí ẹ̀ fọ́ lẹ́nu báyìí ìyẹn 1000 wà láì kò sí sàwùsù bàbá lágége tòní. Qasim bàbá lágége tòní sọ àfa àwọn nínú àfa inú àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ bàbá lágége tòní nínú ọjọ́ eré ni àbí nínú ipò pàjọ kéwú lónìí àbáwọn tán jọ máa fa kan lánàá wọ́n sì jòkó láyé àwọn tó bí wọn lónìí tó di president America tó wá ránṣẹ́ pé ẹni ọwá mọ́fẹ́mà Clinton mashallah president America ó wà ní history kò dàrú o Clinton ó ní who is Abiy kọlọmbà fèrè jọmí ti ń dákan wáyé I want to know him. Bẹ́ẹ̀ni barakallahu fika ya kọ́ọ̀tù I want to know him. Who is Abiy? Clinton lọ sọ bẹ́ẹ̀ náà dáhùn pé èbó àwọn onímọ̀ ṣe gbogbo ọwọ́ ni wọ́n gbé bàbá wa físà ọdún márùn-ún ni wọ́n fún wa wọ́n wo Amẹ́ríkà bó ṣe wọ́n bí wọ́n bá wọ́n ní oníkí mẹ́ wọ́n wá ń gbé bàbá káàkiri wọ́n wá ní kí wọ́n wá sọ̀rọ̀ nípa ẹkọ́nọ́mì Amẹ́ríkà àfa Nàìjíríà wọn ṣe bẹ́ẹ̀ fún rí àtàwùsà àti Yorùbá ẹkọ́nọ́mì Amẹ́ríkà wá sọ̀rọ̀ ń pẹ̀ torí pé wà sí tí bàbá Mùdírù ṣe náà kí wà tí bàbá Mùdírù àwọn èèyàn tí ń wá bẹ́ẹ̀ kìí sáláì màkà bíi tiẹ̀ àwọn tí wọ́n ń bẹ nínú ayé tó bá ti gbọ́ àwọn sọ dé ìbò wọ́n tàn ṣe èyí wọn lọ́kàn lọ́hùn náà kí bàbá máa sọ̀rọ̀ gbogbo Amẹ́ríkà gbogbo àwọn ìlú èbó bàbá máa sọ kò sẹ́yìn tí bàbá máa mẹ́ bọ́sẹ̀ máa ti lára máa gbogbo tìlú èbó o ti yìnbọn tí bàbá lágége yẹn ń lò kìí sẹ́mi yìí tá à ń kéle kéwú ọlá yìí tí wọ́n kéle kéwú nìkan tọ́ọ̀mà mí kún ló fi ń rò wípé Mùdírù wọn sọ̀rọ̀ tí ó lẹ́rìí ẹnu kéwúlé kéwú nìkan lókè lónù. àwọn ìjánu kan gánu. agbọ́tọ̀ tọrọ mẹ́ríà tẹ́ ọlọ́wọ́ aráyè wọ́lọ́wọ́ à ń gbà náà fẹsẹ̀ wọn sẹ̀ pẹ̀lú bàbá náà Qasim president America pè wọ́n ọgbọ́ president America pípé òun gan prestige kan ni prestige tá a sọ̀rọ̀ nípa economy America tá a fa kankan ò tí ì ba ní gbogbo Nàìjíríà yìí. àfa mi ò lè sọ economy Nàìjíríà yìí economy Nàìjíríà tàwa mẹ́yìn kò tó bẹ́ẹ̀ kó sọ. Qasim ìhun náà jùlọ ni àmọ́ o ẹni wọn padà wálé ká lè fẹ́rí ẹ̀kọ́ ó tó di halkọ mi ọmọ Amẹ́ríkà sí ọ kó wọ́ gbọ́dọ̀ jàmọ́. ìkéde quick notice àtàyèsè ọmọ. àwọn àti wà nínú ẹni tí wọ́n máa pẹ̀tù sáwọn èèyàn lọ́kàn nísìnyí. àgbà ti dé bàbá. bẹ́ẹ̀ ni àgbà ti dé. àfa yìí kàn yín ju báyìí náà lọ. mashallah irú yóò ṣe dédé bẹ́ẹ̀. kọ̀ọ̀sà dédé wa. àbísọ́mẹ́rì kò ṣe dédé bẹ́ẹ̀. kí kàn yín ju báyìí náà lọ. àfa àgbà ti dé àtàyèsè ní ẹ̀yọ́ Americans no more. wọ ẹni kan gbọ́dọ̀ jàmá wọ́n àwọn àgbàlagbà wọ́n pẹ̀tù sí pé ká má jàmá. àwọn náà sì ń tẹ̀lé wọn. wọ́n náà sì ń tẹ̀lé wọn. ayakumullah sa. àmọ́ o ẹ jẹ́ n fún yín ní nkẹyọ kan tẹ́lẹ̀ fi ní jàmá. wàláhì bó ti rí nu. ayakumullah. èyí sì fi ra mi example lórí ẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ Markaz àtẹ̀yin tẹ̀ ń wò wá àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wípé àkọ́ dàrú kí gbogbo ọ̀fọ̀ ẹ má jà dàrú. ẹ má jà fọ́ lójú. ẹ má jà fọ́ lójú ó ti fọ́rí káwọn àgbàlagbà ó tó tò wàhálà ni wọ́n ti kún tó tò ẹ má jọ fọ́mọ́. ó ti wá tó báyìí àtàyèsè ni ẹ má jò fọ́mọ́. kí ló bá tá àfin ní jẹ́ fọ́mọ́ Qasim. ayakumullah. òun ni wípé tẹ́ni tá a bá ní ká sọ tí ń jẹ́ àkọ́ ikú lẹ́yìn tí ń jòdò ọ̀rọ̀ pàpọ̀ náà má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ tó bá já sí pé àwa náà lèmi tí ń sọ̀rọ̀ yá àtiwọ́ náà tó bá já sí wípé kèé bá jẹ pé à ń jọ́ ọmọ kéwu bàbá lágége tòní ní bàbá Mùdírù yìí tá a sì ń jẹ́ ọmọ kéwu wọn tá a sì kí lọ́dọ̀ àwọn àlùfáà wa tí wọ́n fi wọ́n hàn wá tọ́lọ̀ ń fi ní á nífẹ̀ẹ́ wọn tó bá yẹ pé bòmí lọ́ba nírú wọn bá bọ́ sí tá à ń wò lókèrè báwọn ìmọ̀ ní àwẹ̀ ẹ̀dá òtó nǹkan yóò mi ọkàn wa. Allahu akbar. ọ̀sọ́ kẹrin tí ò ní mi yóò mi ọkàn wa pé èyí ṣe tí ọ̀jẹ̀ tiwa lọ́wọ́ sí báyìí fún tí kó wá ló sì láfa bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kó wá ló láfa tí ń tẹ̀lé táàfà tí wọ́n wá rí bó ti rí tó ṣe mú ṣe fàárí tó ṣe gbé jáde tó ṣe dákọ rẹ̀ wípé àfáà wà rí fún Lárúbáwá ni àbí fún aláwọ̀ dúdú yàí tó ṣe mú yangàn kọ́ wá rí bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ pé kìí sàfáà wa ọ̀lẹ̀ ìyá sùlẹ̀ èyí ò tẹ̀lé kọjá kọ́ wá jẹ́ pé kìí sàfáà wa kọ́ jẹ́ pé bòmí ní ká máa wò kọ́ máa polongo rẹ̀ yóò mi wá lọ́kàn pé èsè tó máa polongo àfáà tiwa báyìí ọkàn ṣèkì ilé yẹn ni wá èèyàn ni wá ọkàn ó ṣèkì o lẹ́yìn tí ń jòdò dọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọkàn ṣèkì o ìwá sẹ́ẹ̀kì tí ọkàn ó sẹ́ẹ̀kì ní tí ó ṣe wá bẹ́ẹ̀ tọ́lọ̀ wá ní káwọ̀ ọjọ́ ọmọ kí wú wọn táwa wá ń dunnú wípé àfáà wa rèé ó ṣe tọ́ka kóhùn rèé òun lológo tòní ọmọ ológo tàná ẹ máa fi kún pé Bàbá Lágége ológo tòní ọmọ ológo tàná Bàbá Lágége ológo wàláì ẹ bá ra àwọn lu wọn lùlù ẹ wọ́n kàn pé ológo tòní ọmọ ológo tàná Bàbá Lágége níjẹ́ ológo tòní ọmọ ológo tàná Bàbá Lágége ológo tòní àwọn lọmọ ológo tàná Bàbá Lágége ológo tòní àwọn lọmọ ológo Bàbá Lágége ológo tòní àwọn lọmọ ológo Bàbá Lágége ológo ọmọ ológo tàná Bàbá Lágége ológo tòní àwọn lọmọ ológo tàná Bàbá Lágége ológo tòní àwọn lọmọ. bó ti nínú ológo tòní ọmọ ológo tàná wọ́n sọ ọdún ní àwọn tí ma kọ́ ni ẹ jẹ́ ká lè kìláàsì ẹjọ́ gbámú yóò ṣe Adamu Tánkẹ̀ ẹjẹ́ Adamu Tánkẹ̀ ọgbámú ẹni tí wọ́n sọ ní nǹkan nísìn lájọba ìdọ̀lẹ́ ma gbọ́ Qasim bọ́ bá rí bẹ́ẹ̀ yóò ọkàn mi ni gbogbo ẹni bá rí tí ń bá ń bú Bàbá Lágége tí Bàbá Lágége ò sí lẹ́sẹ̀ kankan wà lẹ́ẹ̀mọ́ bàjàmá ọkàn mi ni. ìjẹ́ yẹn gbé
kọjá yẹn náà ti báyìí pa àwọn ọlọ́run bá lépa báyàn tọ́lọ́run bá fi ní kéèyàn ní ìmánì ẹni ẹ bá rí ń bomi tí èso ọmọ kéwu wọn tí èso ọmọ kẹbàlẹ́gì tí èso ọmọ kéwu sàrámà tó bá wá nífẹ̀ẹ́ wọn pẹ̀lú bí wọ́n ti wà bọ́lọ̀ ti ṣe wọ́n yìí wàláhì ìmánì rẹ̀ dúró ni. Allah jalla 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 ìmánì rẹ̀ ló dúró. ó ṣòro kéèyàn gbà ìwọ tọrọ babalágége bá ń kọ lóyìí má bínú má ìmánì ni ó lò. ayakumullah. ọkàn wu ọlọ́run kan fi wọ́n sànú ṣe kàdámù ni. La ilaha illallah. ìsọ̀rọ̀ pé báyà kọ́dà bá tó ní bẹ́ẹ̀ iṣẹ́ járámù ṣe lójú báyìí òun kọ́ òun kọ́ ẹgbẹ́ iṣẹ́ járámù náà pọ̀ iṣẹ́ wọn ti pọ̀ lọ́wọ́ òun kọ́ ẹlòmíì iṣẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run sì bọ́ sànú ẹ̀. àní bá ti fẹ́ sí. bá ti fẹ́ sí ni mòdìrú náà ń lò bọ̀ wà mùsọ́njọ́ ni àwọn náà ń lò wọ́n yàn bọ̀ tí wọn pẹ̀lú dáadáa látọ̀hún ni. Masha Allah. àmọ́ ọlọ́run wá sàánú ṣe kàdámù wíkẹ́ bó ti tóbi ẹni tí ń bọ̀ wá Habibu tí ń bọ̀ wáyìí ọlọ́run fèrè jìnnì tí ń dábàá mi Habibu tí ń bọ̀ wáyìí òun náà yíyan bọ̀ kọ́ máa jẹ́ kó òun yóò fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ rẹ lẹ́jọ́ máa fi gagbá gángọ̀ bá di pé òun náà bá padà dáyé yóò gbọ́dọ̀ rẹ ó kún sẹ́rẹ̀ lọ́wọ́. Masha Allah. nínú àmọ́ sọ́njọ́ ni. ọmọ ológo tòní. ológo tòní lọ́mọ ológo tàná padà wọn. ó dún ó tún wọ báyìí ó tún wọ báyìí. mo lè kí baba bẹ́ẹ̀ni. Lágége. ní ẹ pọ̀ fa gòtìnú greatest of all time. farabalẹ̀ ní kí ló kọ ẹ ọmọ ìkìlásíwò ẹnu kọkàn dákọ mùdíwù lásán ó sì dèyàn. baba òun kò tún balẹ̀ ń jò níhun. so ọ̀pọ̀ ó náà ti ń gba díẹ̀ sí àdámọ́. òun ni pé ọmọ márkàsì ọgbọ̀dọ̀ jàmá. tọ́ bó ti ṣe àtàyè sínú ẹgbọ́ ẹ̀sìn gbá ẹ̀sìn lò ó. bí ìbáyọ̀ bá dójú rẹ̀ tá a bá rí wípé n ti ń pọ̀ jù kò ti bá wọn aliwa tó jọ báyìí. asalaye. kí ló pè asalaye de àgbàdì dé bàbá. asalaye. ayakunla. aláti ẹ ti wà nínú ẹni tí wọ́n máa sọ fún yà pé o tó ẹsẹ̀ sùúrù àmọ́ o kò sí bí wọ́n ti kò sí ẹjọ́ rẹ̀ kọ́sìn nípa máa kí wúyin àfa rẹ̀ pẹ̀lú tó jòdòdó tí ọ̀parọ́ ma o ti bá wọn yàrá lè bàjá. wọn ìdáyùn àmọ́ gbogbo ẹni tí ó bá ti sọ̀rọ̀ àfa rẹ̀ léyìí tí ìtàn ọmọ kọ́ kalẹ̀ ọgbọ̀dọ̀ jẹ́rìí torí wọn ó béèrè kí ni ẹ̀rí. Masha Allah la quwwata illa billah. Ọlọ́run kó kẹ́ gbogbo wọn. Àmín baba. Gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ. Àmín. Àlùbáríkà Ọlọ́run ni Ọlọ́run. Àmín. Ẹ̀mí Sheikh Adamu ni gbogbo àwọn àfáà tí wọ́n lùgbà ẹ̀mí Sheikh Adamu ni wọ́n fi mí. Naam. Ẹ̀mí Sheikh Adamu ni gbogbo àwọn àfáà tó bá wọn lùgbà ẹ̀mí Sheikh Adamu ni wọ́n fi mí. Àwọn ni commander in chief. Àwọn látọ̀. Masha Allah. Ẹ̀mí Sheikh Adamu ni wọ́n fi mí. Tí gbogbo kó wá náà fi ń ṣe fáyì. So ẹni ilé mi ń dúpẹ́ lọ́wọ́ dòní wọ́n Sheikh Adamu lọ́wọ́ dòní ní tí wọ́n ṣe múlé wọn. Bàbá sì ń kakúbọ̀ ọlọmọ sábà kẹwọn wájú bàbá mudiru tó ní ogun kó tó bá wa sàlékún dáadáa wọn kó sàlékún rí wọn wàlá muhammadu rasulullah wàlá sallallahu alaihi wasallam má bàa burú sí wọn má bí sàwọn náà kókun wa kókun àwọn náà kókun gbogbo ẹni bọ̀dì wa gbogbo àwọn tí wọn náà fọlọ́n wọn kun yín alibarika la àwọn ènìyàn gbogbo markasi bí wọn wà káàkiri gbogbo àgbáńlá yìí fọlọ́n wọn sànù wọn kókun wa fọlọ́n wọn sànù wọn kókun wa sẹ́ẹ̀rí ara tiwa yìí ebi tí fẹ́ babalágígí wà lára tiwa inú hàtì lọ́lọ́ ìdókòsí. bí tó jòkó sí jìnnà wàláhì súnmọ́ bí láì lẹ́sí láì láì inú hàtì bí tó jòkó sí lẹ́mìí wá jìnnà bẹ́ẹ̀ ló ti lọ ìdókò. a dẹ̀ fẹ́ ìfẹ́ ẹni kankan ju fẹ́ wọn lọ. abẹni tí bá tún fẹ́ wọn. Masha Allah. ẹni tí bá ti ń fẹ́ wọn a tún máa fẹ́. àti wà. so fọlọ́n wọn sàwọn lánàbí kókun gbogbo ẹni tẹ́ ń wà ẹsẹ̀ wọn yìí káyìn ní tu bàbá di halkọ mẹ́tu. Masha Allah. Sheikh Adamu Abdullahi Alamu wasabiqun fi ulumi dini fahamu fil ilmi faqa wa fi ta'limi murshiduna wa qudwatun nasi fi ta'lifi a'lamu ashali iloriyu wal aflaku shahidatun bi anna adamana lil ilmi qawwamu lijamu kulli ulumi fi dhil jihati Allah sallamahu wa shaykhu ma'lumu lidhaka urifa'u li shaykhi adamina lidhaka urifa'u li shaykhi adamina wa qultu fi wa dhaka ilmu mafhumu adimu lana dhikrahu lil ilmi ya rabbana adimu lana dhikrahu lid dini ya rabbana kadhaka marikazahu ya ayyuqayyumu kadhaka marikazahu ya ayyuqayyumu ẹsẹ̀ mẹ́fà ni mẹ́ta mọ́ mú wàláhì gbogbo ntabi ṣe program wákàtí kan náà lóko mẹ́ta mọ́ kọ́ wọn á ní o lè kọ́ mẹ́ta sí. òkè mẹ́fà tí kìnìún bá ti wá nígbà Ọlọ́run sì ti fi ń sànù mi tọ́ba ti wá nígbà táwọn ọ̀dọ́ sí àbúrò láti mélòó lánàá nínú mọ́tò kọ́mọ wa àbí ẹ̀kọ́ mọ̀ pé ọ́ wọ́n ní mo fẹ́ dẹ̀lì wọ́n á wí ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n á wẹ́sẹ̀ yìí wọ́n ní yòókù wá yòókù sí àtúndàmú mi wá ó sì nàrú ẹ̀ nígbà mo tún wá tó náà mo tún ní wá sí bí ó ṣe máa wá fún yín pẹ̀lú ògùn Ọlọ́run wájú sáré tu Sheikh Adamu Abdullahi Alamu bùnà Abdullahi wà alamu wọn alimu kọ́ ni wọ́n mọ́ alamu ni wọ́n wà alama balaga nù ni wọ́n ti dógóńgó mímọ̀ tẹ́nìkan ò lè sọ pé òun tó wọn lónìí. wasabiqun fi ulumi dini fahamu wasabiqun fi ulumi dini fahamu wasabiqun fi ulumi dini nípa ọ̀rọ̀ mímọ̀ tẹ̀sìn yìí o Sheikh Adamu ti kọjá wà wà fahamu. fil ilmi faqa ẹni ó gbàgbọ́ yé mímọ̀ ti fún àtẹ̀dọ́ rẹ̀ alọ́mọlágbáwá mà pa àfáà ni bí wọ́n bá ní èsà àfáà yín bí wọ́n èso ọmọlágbáwá Masha Allah. èmi ò bí wọ̀ pẹ̀lú mímọ̀ àwọn tí wọ́n bí pẹ̀lú mímọ̀ ní àfáà ni Yusuf Qaradawi lọ́gà òun ni
nsọ àbá. filẹ̀ ilimi fáakọ̀ wà fi ta'alimi murshiduna. filẹ̀ ilimi fáakọ̀ wọn kọjá nù mímọ́ wọn kọjá àwọn tọ́sá wà fi ta'alimi murshiduna. wà fi ta'alimi murshiduna wọ́n sì wá ń jẹ́ aṣáájú wa olùfiwá mọ̀nà nípa tààlì bá ti kọtíra tí Ádámù lójú ìwé bí wọ́n ti kọtíra fún kó wa. wàkùdí wa tún náà sì fi ta'alifi a'lamu. wàkúndé wà tó náà sì fi tààlì káwa ṣe tíra òun ni kó wá ń kọ́ sí pàwọn náà fẹ́ dá àwọn ní màrìjà yíyà ní kó màrìjà wò kìtàbà bẹ́ẹ̀ ọkọ̀ tíra àbíkọ́ gbogbo tíra tó bá ṣe lónìí tó bá yẹ pé ọ̀rọ̀ ìsìlámù lọ́ba fẹ́ sọmẹ́ àbọ̀rọ̀ tààrí kò wúlẹ̀ Yorùbá àbọ̀rọ̀ ti Nàìjíríà lọ́ba sọmẹ́ bọ́ọ̀ bá ti dẹnu tíra sí Ádámù ọkọ̀ ìkọ́ púpọ̀ àwọn alágbáwọ̀ ìwé ọkọ̀ tíra yìí. àṣálì lórí wàlẹ̀ àfúlà kùsà ìdàtọ̀. àṣálì lórí o bàbá wa ṣe ká Ádámù ìgbà tá ń sáyé lọ́wọ́ wálé àfúlà kùsà ìdàtọ̀. gbogbo ìràwọ̀ tí ń bẹ lókè gbogbo wọn ni wọ́n ń jẹ́rìí padà mọ̀ bẹ́láyé òtítà ń jẹ́rìí padà mọ̀ bẹ́láyé ìràwọ̀ ń jẹ́rìí padà mọ̀ bẹ́láyé òun jẹ́rìí padà mọ̀ bẹ́láyé àwọn ẹyẹ ń jẹ́rìí padà mọ̀ bẹ́láyé àkókò ntọ́lọ́hún dápátá àti igi àtomi àti afẹ́fẹ́ gbogbo ẹ̀ ń jẹ́rìí padà mọ̀ bẹ́láyé. àná àdámà náà lè mi kọ́ wá. بأن آدمنا للعلم قوام بأن آدمنا للعلم قوام. àwọn ogun wọn jẹ́rìí wípé ajé Ádámù ń gbòde ìmọ̀ tí ń bẹ̀rẹ̀ ọ̀tọ̀ àmọ́ ń gbòde òun ló gbé ìmọ̀ dúró báyìí tí mo fi wọ́n mẹ́dùn. òun ló gbé dúró ní báyìí. ẹlòmí ọmọ akéwù gómìnà kí ẹ sọ mọ́kàsì àmọ́ ń ṣẹlẹ̀ sí ní àyè máa yọ ọmọ akéwù gómìnà ṣẹlẹ̀ sí lọ́dọ̀ mọ́kàsì. ẹ sì máa rí inú ahọ́n rẹ̀ ìtẹ́ bá ń tẹ̀sí ahọ́n ẹ̀ ẹ̀ mọ́kàsì kọ́ ilé. gbogbo ẹmọ ogun ilé kéwù ọ̀hún tọmọ mọ́kàsì bá wọn títì mẹ́ àbí wọ́n ṣẹlẹ̀ sí lọ́dọ̀ mọ́kàsì ẹ̀ ẹ̀ láàrún tọ̀ wípé ilé yìí èsè ilé kéwù bẹ́ẹ̀ ni mọ́kàsí ń bẹ lára ẹ máa rápẹ̀ lára wọn. lijamu kulli ulumi. lijamu kulli ulumi ìjánu gbogbo tí ń jẹ́ mímọ́ pátá. fífi ìlìjì àti. fífi ìlìjì àti ní gbogbo agbègbè wa tá a wà yìí. Allahu sallama o. wà á ṣe ìkùnmá alóòmù. Ọlọ́run ti jùlẹ̀ fún Sheikh Adamu àwọn Sheikh Adamu ló ju ìjánu mímọ́ lẹ̀. o ti bá wọn Sheikh Adamu wa jẹ́ ẹni tí gbogbo ayé tọ́mà afọ́júmọ̀ ó di gan bẹ́ẹ̀ bá dákọ̀ Sheikh Adamu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ bá ní Adamu Abdullahi lórí o ti bá bó ṣe jẹ́ odi tóun yóò sì gbọ́n tẹ́ wípé Sheikh Adamu lẹ́gbẹ̀ẹ́ lórí ìgìlẹ̀ tirẹ̀. lidaka torí bẹ́ẹ̀. urifahu li Sheikh Adamu náà. torí wípé Sheikh Adamu jẹ́ ẹni tí gbogbo ayé dámà lọ́lọ́run fi wá jogún gbogbo ohun tí ń jẹ́ ìjánu mímọ́ ó jogún ẹ̀ fún Sheikh Adamu wípé ọ̀dọ̀ rẹ̀ ni má wà títí dòní náà markazu náà sì ni àtàṣe àtagbára wí agbègbè òun náà lọ́wọ́. wà á kọ́ di tuwu fi wàdà kàlẹ́ ìlímù mafuhumu. ìmọ̀ àwọn ni Sheikh Adamu kú tán a sì tún gbọ́ ìmọ̀ àwọn ayé lọ títí dòní olùkọ́ náà gbọ́ yìí náà ká gbọ́ yìí ìmọ̀ àwọn jẹ́ màzú ọwọ́ jẹ́ ntọ́lọ́mù protect tọ́ dáàbò rẹ̀ ó jẹ́ kí àwọn tí jí gbé ó jí gbé ọgbọ ọkọnfàmù ni Ọlọ́run ọgá ìdí mọnà hàì mímọ Sheikh Adamu ọgá ìdí ẹkọ jẹ káwọn tí jí gbé ó jí gbé. adimulana zikirawo. adimulana zikirawo. lidini ya rabbana. kada kamari kasawo ya ayuqayyumu. kada kamari kasawo ya ayuqayyumu. adimulana Ọlọ́run bá wa jẹ́ ọmọ bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀. zikirawo. gbogbo ọ̀rọ̀ ti wọn èyí tá n dákọ̀ tá a dá kẹlẹ́nu ẹ̀ rárá Ọlọ́run jẹ́ ọmọ lọ́gbẹ̀rẹ̀. lidini ya rabbana. Ọlọ́run bá wa sẹ́yìn rántí wọn kò fẹ́sìn títí dòní títí dọ̀la ìrántí wọn tí òkú Ọlọ́run má jẹ́ òkú láíláí. kada kamari kasawo ayuqayyumu. kada kamari kasawo ya ayuqayyumu. wọ́n jẹ́ bá káàdùn àwọn ọmọ lọ́gbẹ̀rẹ̀ Ọlọ́run má jẹ́ owó Ọlọ́run má jẹ́ àwọn tí Adamu ti sépèlé wọn. tí Adamu ti sépèlé nípa tó ní wọ́n tó kú bàbá ti máa fẹ́ sẹ́bẹ̀. bàbá ti sépèlé nípa tó kú èpè wọ́n sì máa tẹ̀lé yín náà ni. bàbá ni Allahumma harib man haraba hadha al-markaz wa mudirahu. ẹni bá gbógun ti mọ́ríkàsì àti pòròpáìtọ̀ mọ́ríkàsì Ọlọ́run gbógun ti o. bàbá ti sépè. Masha Allah ẹnu àṣẹ láti fi láàárọ̀ kùtùkùtù ẹnu mọ́jàta haribu man haraba hadha al-markaz wa mudirahu. ẹni bá gbógun ti mọ́ríkàsì àti babalagége Ọlọ́run bá gbógun tòun náà. tí Adamu ti sọ yín wọ́n ti yanjú ẹ̀ gbogbo ọjọ́ ni wọ́n ń wí ní mọ́ríkàsì kó tó di wípé wọ́n ti gbogbo ẹ̀ òun lẹ́fẹ̀ẹ́ láwọn tí ń bá mọ́ríkàsì jà wípé wọ́n yìí last wọ́n yìí ní the head Masha Allah wọ́n yìí lábọ̀ nínú kẹ́lò ní ọ̀nà numu kó gòdò ó sì jábọ́ kọ́mọdé yàn Masha Allah nínú kẹ́lò ní ọ̀nà numu kọ́mọdé ọmọ gbàlá fàmà oríṣiríṣi nǹkan báwọn ní ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ máa ṣẹlẹ̀ lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ máa ṣẹlẹ̀ lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ máa ṣẹlẹ̀ lọ́bẹ̀ ọlá Muhammad Rasulullah wà bá wa kẹ́ gbogbo àwọn àgbàgbà fa táwọn náà ti lọ pẹ̀lú Mọ̀lánà Sheikh Adamu tí kò wá náà ṣe dáa tí kò wá náà ṣe rí nǹkan rẹ̀ kíkalẹ̀ nínú ilé wọ́n ti nǹkan fi kàláyé wọn ọlọ́run máa jáde kó wọ́ bàjẹ́ ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alayhi wa sallam gbogbo ẹni tẹ́ ń wà náà ọlọ́run kọ́ máa wà pẹ̀lú gbogbo wa ó tó kún yín sí kó ṣàánú yín sí ẹkú àdúrótì ẹkú ìfi ọkàn wò ẹkú ìfi ọkàn tẹ̀lé ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ̀ ọlá àwọn ẹni ọlọ́run ẹlòmíì sì ní ń wò wá àmọ́ bí ń ti ń wò wá bẹ́ẹ̀ ni ń kù sí bẹ́ẹ̀ ni ń sítọ́ ọ̀gbọ́ ń wò wá ń wò wá àmọ́ bí ń ti ń wò wá bẹ́ẹ̀ ni ń kù sí bẹ́ẹ̀ ni ń sítọ́ àtiwọ́ tó ń kù sí àtiwọ́ tó ń sítọ́ lérí ipá sọ tọ́lọ̀ ń ṣe fà wa wọ́n ti wá bí wọ́n bá sọ ma kí wà fà wa tọ́jọ́ ma kí wò mí dunu ṣe ń tà ń wí kí irú rẹ̀ ó lè ṣẹlẹ̀ ń kí àti náà bàbá àjọ ma kí wà fà wa tínú rẹ̀ ò tó wá dùn tọ́jọ́ ọmọ burúkú tọ́jà láì múri ọmọ kíw tó ń wò wá tó lè ṣe tí wọ́n yin àfà rẹ̀ tó báyìí wọ́n ti wá abẹ́lẹ́ òun fún wọn náà kọ́dà wọ́n padà
sójú ọ̀nà tọ́tọ́ kọ́ ọmọ bí ṣe kàádà mú sí tó ọlọ́run kò ṣe bẹ̀ fún ọlá muhammadu rasulullah ọlá sallallahu alaihi wasallam ọlá sallallahu alaihi wasallam ọlá sallallahu alaihi wasallam ọwá sànù gbogbo wa náà ọwá sànù nǹkan àwọn abẹnú gan wa kan bẹ ní comment section yìí ẹ dá àdúrà lọ́wọ́ bàbá wọn bẹ̀rẹ̀ ọ̀nà comment section yìí lẹ́yìn bá ti mú jí ò dá wa wọn ti gbá. ọba mú owó gùrù wẹ̀ wọn wà fún ní ẹ̀kọ́ tòrò àwọn yìí náà ẹ mọ̀ ní tracy sí àdámọ̀ lára kọ́dà ní tí ọba kéwú ẹ ti di àdámọ̀ lára wọn tọrọ ma kéwú sí àdámọ̀ kò ní gọ wọn bá ti wá mú kíní kan wá wọn kàn lè bàbá rẹ oníkì bàbá rẹ ojúbọ kọ ọ̀rá fún jẹ báwọn ní kékèké ẹni báyìí ti fún jẹ kò ní wá mọ́ ọgbọ́n wọn gbà nǹkan kò sí ní wá mọ́ gbogbo yín bẹ Ọlọ́run sàn yín lẹ́san rí ìfẹ́ ṣe káàdàmù náà ni ìfẹ́ bàbá lágége náà ni Ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ lókè òkun àbí gbogbo àyíntẹ́ wa wàrà lókè náà wà lókè òkun tí gbogbo wọn náà ń tẹ̀lé tí wọ́n ń dùn àti wọn ń dùn bí náà ló ń bàjẹ́ ìfẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eléyìí náà ti dùn náà ó ti rí àkọ́rí kò tí ì dùn yẹn nù. bó ti nínú ni Ọlọ́run jẹ́ ma bẹ́ dáadáa ọlọ́run aburú sẹ́yìn kò ní bí sàwọn náà muhammadu rasulullah assalatu wassalamu alayka ya rasulullah assalatu wassalamu alayka ya nabiyallah assalatu wassalamu alayka ya akram khalqillah assalatu wassalamu abadan da'ima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lamu qadrahu ghayruhu wa la yablughu alwasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala almursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim sallallahu alaihi wasallam barakallahu fikum عزيز عليه